ààyè tí a wà ń bẹ̀ yìí tí Ọlọ́run fi yọ gangan Ustaz wa Muhammad Jami labaikadika Ọlọ́run dákun kó má balẹ̀ wọn jẹ́ láíláí, Ọlọ́run má balẹ̀ wọn jẹ́ láíláí, ọlá àti tóbi Ọlọ́run, ọlá Kùránì wájú Ọlọ́run, ọlá Kùránì wájú Ọlọ́run. Ilé Adégúnwà Ọlọ́run jẹ́ kó má dùn sí, kó má dùn sí, kó má dùn sí. Kí ti ọ̀la kó dùn ju tèmi lọ, bẹ́ẹ̀ ni ṣe dùn ju tàná lọ. Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ lọ fún wọn. Kó má paná mọ́lẹ̀ tó wà nulẹ̀ yìí, kójú mọ́ mọ́lẹ̀ sí lórí wọn, lórí ìyàwó, lórí ọmọ, Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wọn. Láti tóbi Ọlọ́run, Kùránì wájú Ọlọ́run. Àwọn bàbá náà wọ́n wà ní ájì báyìí nítorí tọ́lọ́run tànẹ́bí wa Muhammad, Ọlọ́run dákun kó bá aṣọ wọn lọ, kó bá aṣọ wọn bọ̀. Gbogbo tí wọ́n sì ní èrò tí wọ́n fi lọ hajj, lórí gbogbo èyí tí gbogbo wa náà ti gbọ́ ní, Ọlọ́run dákun jẹ́ kó rí bí wọ́n ṣe fẹ́, jẹ́ kó rí bí wọ́n ṣe fẹ́, Ọlọ́run jẹ́ ó rí bí wọ́n ṣe fẹ́. Ọlá ti tóbi Ọlọ́run, ọlá Kùránì wájú Ọlọ́run. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Náà bákan náà àwa tún fi àsìkò yìí tọrọ ẹ̀mí gígùn àtàláfíà ara fún àwọn ustaz wa, àwọn mùdírù wa, àwọn ṣéhù wa, àwọn bàbá wa nídìí mímọ́, nídìí ẹ̀sìn, àwọn aṣáájú wa jẹ́ pé à ń wò wọ́n kọ́ṣe ní gbogbo ọ̀nà. Ọlọ́run dákun àláfíà ara tó péye ju ti tẹ́lẹ̀ lọ, Ọlọ́run bá jogún ẹ̀ fún wọn. Náà ni àwọn bàbá wa Sheikh Abibulahi Adam Al-Ilori, Ọlọ́run dákun kó jàrí wọn pẹ́pẹ́pẹ́pẹ́, kó jàrí wọn pẹ́pẹ́pẹ́, kárí wọn, kárí gbogbo àwọn àfẹ́ ẹnìkọ̀ọ̀kan wa lọ́tún lósì, àtàwọn òbí ẹnìkọ̀ọ̀kan wa lọ́tún lósì, tó dórí àwọn àfáà mi náà Sheikh Abdulgani Suleiman Tanimola, kárí gbogbo àwọn àfáà tàtún sàǹfààní lára wọn. Ọlá tóbi Ọlọ́run. Bismillah lílàfi, bismillahir rahmanir rahim, lílàfi Quraysh, lílàfi him, lílàfi ṣiṣẹ́ waliyabudu rabba hadhal bayt allati at'amahum min ju'i wa amanahum min khawf. Àmín. Kí a má bàa waste àsìkò wa lọ títí, èyí tí a tún fẹ́ gbéyẹ̀wò lénìí, gẹ́gẹ́ bí a ṣe mọ̀, gẹ́gẹ́ bí ìṣe wa pé pílátífọ́ọ̀mù wa yìí, pílátífọ́ọ̀mù tí a ti ń kọ́ ẹ̀kọ́, tá a ti ń kọ́ mímọ̀ ni, tí ó tún mọ jẹ́ ká lékún nínú èrò, nínú àgbọ́yé, nínú gbogbo nǹkan nínú Islam. Pípẹ́ ẹ̀sìn Islam, ẹ̀sìn tó ní bùkátà sí wíwádìí gbogbo nǹkan pátápátá ni. Kì í ṣẹ̀sìn tó jẹ́ pé èèyàn kàn sọ pé bí wọ́n ṣe ń ṣe làwa náà ṣe, bí wọ́n ṣe bá ṣe bá làwa náà ní ká filẹ̀ ká lọ. Láà, ẹ̀sìn tó ní bùkátà sí kí ni o, sí mímọ̀ ni. Ọlọ́run ò sì tilẹ̀kùn mímọ̀, kò tilẹ̀kùn mímọ̀. Bó ṣe tilẹ̀kùn ìjẹ́ ànábì lórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kò tilẹ̀kùn mímọ̀, kò sì tilẹ̀kùn pé kí ẹ̀ mọ́ wádìí mímọ̀, ní pé mímọ̀ ó lọ sálálú ni tí Ọlọ́run sì fọwọ́ sí. Náà èyí tí a tún fẹ́ gbéyẹ̀wò lénìí náà ni kíka ọjọ́, kíka ọ̀sẹ̀, kíka oṣù, kódà kíka ọdún nínú Islam. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ẹ rí i pé ọ̀rọ̀ ni máa ń bí ọ̀rọ̀, nǹkan kan ni máa ń bí nǹkan. Nígbà tó jẹ́ wípé a máa rí àwọn ara wa nínú Islam tí wọ́n máa sọ̀rọ̀ òdì sí àwọn èèyàn tí wọ́n ń ka kọ́ni inshallah bimokrati láì. Ẹ wá rí wípé kí a tó bọ́ sí tọ́pìkì yìí, àwọn tọ́pìkì bíi part 1 and part 2 tí a ṣe kọjá, tí a fi pe àkíyèsí, títẹ̀ la fi ṣe tọ́pìkì ẹ̀ náà, liberation for àbúrò yìí mọ́. So Ọlọ́run alhamdulillah, mo rò pé part 1 àti part 2 yẹn Ọlọ́run ní kó sì sóore ní ara wọn àti fún ara ẹlòmíì náà. Tí platform wà fún náà nìyẹn, kì í ṣe fún èébú. Ibi tí èèyàn ó ti mọ ṣàlàyé mímọ̀ ni, kí àwọn èèyàn lè ṣe kí ni, kí wọ́n lè jàǹfààní ńbẹ̀. Ẹ rí i pé nígbà tí a ti ṣe yẹn, mo rò pé ó ti liberate wọn, ó dá mi lójú pé ó ti liberate wọn, nítorí pé nígbà tá a ṣe part 1 rẹ̀, tí wọ́n ṣe rejoinder pé náà igbá kan àwo kan, gbàtà máa gbé part 2 jáde, ẹ rí i pé wọn ò sọ kankan mọ́ lórí ẹ̀. Alhamdulillah, àìsàn kankan mọ́ ni ó jẹ́ kó yé wa pé tó Ọlọ́run ti fún wọn ní àgbọ́yé àwọn nǹkan tá à ń sọ nù ni. Ọlọ́run dákun kó mọ fún gbogbo wa náà ní àgbọ́yé tí Islam wà fún náà nìyẹn, tó wà fún náà nìyẹn. Ọlọ́run kó fún gbogbo alágbọ́yé ẹ̀sìn. Èyí tá a fẹ́ wò lénìí náà ni kíka ọjọ́, kíka ọ̀sẹ̀, kíka oṣù
àti kíka ọdún nínú Islam. Lóòótọ́ ṣé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ló kọ́ wa bó ṣe ń ka ọjọ́ ni tá ń lò léni nínú Islam, tó ló kọ́ wa bó ṣe ń ka ọ̀sẹ̀ ni tá ń lò léni nínú Islam, oṣù tá ń lò léni ṣé ànábì wa ló kọ́ wa ni àbí ọdún tá ń kà náà ṣé ànábì wa ló kọ́ wa pé báyìí ni wọ́n ṣe ń kà ni. Gbogbo yìí ni a fẹ́ yẹ̀wò. Bàbá sì sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ lọ wo ntí Ọlọ́run gbé fún ànábì tí ń ṣe Qur'anul Karim, pé kí ni Kùránì sọ nípa tọ́pìkì tá a fẹ́ wò ní àṣálẹ́ yìí. Ìhàwó ni Kùránì kọ sí àwọn ìka kìíní wọ̀nyí. A ti ka gbogbo ẹ̀ náà rí, àmọ́ ká tún sáré mu wá kí a lè pe àkíyèsí wa àti làákàyè wa tí ti ń jẹ́ òkùdù ọ̀rọ̀ nípa tọ́pìkì wa yìí. Ọlọ́run sọ ní àyá Qur'anul Karim pé lóòótọ́ huwa alladhi ba'da a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba àlekè ọlá òun ni tó ṣe kíni o, huwa alladhi ja'ala ash-shamsa diya'an, òun ló ṣe oòrùn ní ìmọ́lẹ̀, wal qamara nuran, ó sì ṣe òṣùpá náà ní kíni o ní ìmọ́lẹ̀, wa qaddarahu manazila, ó sì ṣe ìpele kan fún àwọn òṣùpá wọ̀nyí. Lita'lamu, kí àwọn ayé ẹ̀yin èèyàn ọmọ Ádámọ̀ kẹ́ lè mọ adada sinina, kẹ́ lè mọ fi ṣe òǹkà àwọn ọdún tá a gbé kalẹ̀. Wal isab, àti láti tún fún mọ́ sí àwọn ìṣirò nǹkan. Ẹ rí wípé tá a bá fẹ́ ṣe ìṣirò nǹkan láyé, Kùránì kàn gbé fún wa lódindi ni pé oòrùn àtòṣùpá o òun gbé kalẹ̀ fún kíni o, lita'lamu adada sinin, wọ́n fi ń ṣe òǹkà ọdún ni, ká lè fi mọ òǹkà ọdún ni àti òǹkà ìṣirò nǹkan tá a bá tún fẹ́ kà. Bàbá ṣe wá ń ka ọdún, ẹ mọ̀ pé ọdún ló kó gbogbo ẹ̀ tán, ibẹ̀ láti máa ka, nínú ẹ̀ láti máa róṣù. Bàbá ṣe ń róṣù láṣẹ máa rí kíni o, láṣẹ máa rọ́sẹ̀. Bá ṣe ń rí ọ̀sẹ̀ láṣẹ máa rí ọjọ́. Bá ṣe wá ń rí ọjọ́ láàmọ̀ rí wákàtí. Bá ṣe ń rí wákàtí láàmọ̀ rí àwọn ìṣẹ́jú náà nínú wákàtí wọ̀nyí. Gbogbo nǹkan wọ̀nyí ni Kùránì jẹ́ kó yé wa pé Kùránì gbé wá lódindi ni. Odindi ni Kùránì gbé kalẹ̀ fún wa, ló gbé fún ànábì wa Muhammad. Níbi àyè tó pọ̀ yìí tá a kà tán yìí, ó wà ní Suratu Yunus pé oòrùn àtòṣùpá o Ọlọ́run gbé kalẹ̀ láti máa fi ka ọdún àti ṣe ìṣirò ni. Suratu Yunus verse 5. Ọlọ́run tún sọ ń bomi pé ash-shamsu wal qamaru bi husban, àtòrùn àtòṣùpá sẹ́ẹ̀ a ní kí wọ́n máa lò ó fún òǹkà ni. Ẹ̀rì kan bẹ̀ hùn. Ó tún tẹ̀síwájú, ó tún wá sọ pé waja'alna al-layla wan-nahara ayatayn. Ọlọ́run bá ọba àlekè ọlá ó lóun ṣe òru àtọ̀sán ní àyà méjì. Famahawna ayatal layl, tá a bá ti wá pa, tá a bá ní kó òru lọ, waja'alna ayatan nahar, tóru bá ti lọ ọ̀sán tẹ̀lé. Bọ́lọ̀ ní òun ṣe gbé kalẹ̀ nù ni. Bóru bá ti lọ ọ̀sán ṣe kíni o, ọ̀sán tẹ̀lé mubsiratan, gbogbo yẹn lè rí náà. Litẹ́bùtẹ̀gù fadlan min rabbikum, ìdí tí ọ̀sán fi tẹ̀lé ni pé kí gbogbo á lè mọ fi ọ̀sán wá ń tà jẹ ń tà mu. Bákan náà walita'lamu adada sinin, àṣé bóru ṣe ń lọ náà tọ̀sán ń lọ náà tá a fi wá ń tà jẹ. Bákan náà lita'lamu adada sinina wal hisab, kẹ́tún lè fi wọ́n mọ ṣe òǹkà ọjọ́ àti oṣù ni. So Kùránì ń gbé àwọn kìíní ẹ̀ wá fún wa lódindi. Ẹ sì mọ̀ pé kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó tó délé ayé lọ́lọ́run ti ṣe kíni o, ló ti kó gbogbo àwọn kìíní yìí kalẹ̀. Ó wá ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ lódindi, ló ti gbóòrùn kalẹ̀, ló ti gbé òṣùká kalẹ̀ ká ànábì wa Muhammad tó dé. Ilẹ̀ sì ti ṣú, ilẹ̀ mọ́, ọjọ́ ń lọ, wọ́n ń kà ká ànábì wa Muhammad tó dé. Ká ànábì tó dé ni wọ́n ti ń lo oòrùn àtòṣùpá láti mọ fi ṣe òǹkà. Ìyẹn bẹ̀rẹ̀ tó wá mọ wípé ìwọ ka ọjọ́, ka oṣù, ka ọ̀sẹ̀, ka ọdún nì tí èyí tá a mọ̀ tí gbogbo wa ń lò lénìí. Tá a mọ̀ sọ pé 60 seconds make 1 minute. Ṣé ànábì wa Muhammad ló kọ́ wa ní ìyẹn ni? Níbo lè rí pé ànábì kọ́ wa pé 60 seconds make 1 minute? Àbí ká sọ pé 60 minutes
make 1 hour. Ṣànẹ́bì kọ́ wa pé nínú hour kan a rí kíní bẹ́ẹ̀ kò sẹ́rìí tẹ́nìkan lè mú wa pé níta Ànábì wa Muhammad ó kọ́ wa ní 60 seconds make 1 minute, 60 minutes make 1 hour, 24 hours make 1 day, 7 days make 1 week, 4 weeks make 1 month, 12 months make 1 year. Ẹ rí wípé èyí tí Kùránì sọ̀rọ̀ ń pa rẹ̀ òun náà ni tí a fẹ́ sọ pé ní èyí tó parí ọ̀rọ̀ yìí pé 12 months make 1 year. Òun nìkan ni Kùránì la rí lẹ́yìn ìgbà tí Kùránì sọ pé lè tán àlàmú adada sinina wal hisab kí àwọn èèyàn lè mọ fi ṣòǹkà. Bó ṣe sọ pé káwọn èèyàn lè mọ fi kíní yìí ṣe òǹkà náà ló tún wá jẹ́ kó yé wa nínú àyá Kùránì Kẹ́rímù pé inna iddata shuhuri indallahi ithna asara shahran pé oṣù 12 ló wà lọ́dọ̀ wọn Ọlọ́run subhanahu wa ta'ala fi kitabillahi nínú tírà wọn Ọlọ́run oṣù 12 ni. Àmọ́ yìí tá break down nínú oṣù 12 yìí tá a fi mọ àwọn oṣù yìí tá a fi mọ àwọn ọ̀sẹ̀ yìí tá a fi mọ àwọn ọjọ́ yìí àtàwọn wákàtí àtàwọn ìṣẹ́jú yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò kọ́ wa. A lè rí nọ́ọ̀sù pé báyìí l'Ànábì ti kọ́ àwọn sàábé rẹ̀ pé báyìí a lè rí. Àmọ́ Kùránì gbé wá fún wa lódindi pé oṣù oòrùn àtòṣùpá ẹ mọ fi mọ òǹkà àwọn ọdún. Ó wá tún wá sọ wọ́n pé oṣù 12 ní ń bẹ lọ́dọ̀ wọn Ọlọ́run nítorí pé oṣù 12 ni ó mọ wà ní dédé ọdún kan tí Kùránì gbé wá fún wa nù ni. Náà kí Ànábì wa Muhammad tó dé mo sọ pé wọ́n ti ń lo oòrùn àti òṣùpá láti máa fi ka bí ọdún bí Kùránì ṣe gbé wá àtòṣù. Oòrùn àtòṣùpá yìí náà ni wọ́n fi ń ka àwọn ọjọ́ ọ̀sẹ̀ àti àwọn ìṣẹ́jú àti wákàtí náà bákan náà. Kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí Ànábì wa Muhammad tó dé Allah. Assalamu alaikum. Program ń lọ. Allahu Akbar. Allahu Akbar. Àwọn SARS ni wọ́n pè ìkọ́lọ̀ dákun kó jẹ́ àárí wọn pẹ́ kó jẹ́ àárí wọn pẹ́. A ti wà lórí ètò inshallah a ti wà lórí ètò. Mohammed a ti wà lórí ètò. Ṣé pé kíní ikọ́ ti ṣá? Ok alhamdulillah wọ́n ní ó ń lọ a wà lórí ètò Ọlọ́run gbà ní ìbádà. Náà ẹ wá rí wípé Kùránì gbé àwọn kíní ìwà fún Ànábì wa Muhammad lódì ká Ànábì sì tó dé ni wọ́n ti ń lo àwọn oòrùn àtòṣùpá yìí láti fi kà àwọn kíní tí mo wí. Ìyẹn ló fà á nínú Taurata wal Injil oṣù 12 tí Kùránì dákọ ní fún Ànábì wa Muhammad àmọ́ kò wá dárúkọ rẹ̀ pé báyìí ni báyìí ni báyìí ni. Gbogbo ìran kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan kàn mọ̀ wípé oṣù 12 ni àwọn máa ń lò láti fi ka ọdún kan. So k'Ànábì wa Muhammad tó dé kí ìsìláàmù tó dé ìlú Mẹ́kà ìyẹn pé k'Ànábì tó dé wọ́n ti ń lo oṣù 12 yìí náà. Ẹ̀yẹn wo nílẹ̀ Ísírẹ́lì yìí sì oṣù 12 náà wọ́n náà lò tí wọ́n fi ń ka ọdún. Nínú oṣù 12 táwọn wá ń lò táwọn wí wọ̀nyí òun náà ní ká sọ wípé oṣù àkọ́kọ́ tí wọ́n according to the Bible àwọn náà ní 12 months. Oṣù àkọ́kọ́ tí wọ́n ń pè ní Nisan, oṣù kejì Sífì, oṣù kẹta Sífánì, oṣù kẹrin Àbíbù, oṣù orúkọ tòun oṣù tí wọ́n nìyẹn o. Orúkọ oṣù títí wọn ni àwọn eléyìí táwọn wí gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan sí oṣù àkọ́kọ́ ọdún títí wọn wọ́n ń pè ní Nisan, oṣù kejì Sífì, oṣù kẹta Sífánì, oṣù kẹrin Àbíbù, oṣù karùn-ún oṣù kẹfà àárí rẹ́kọ̀dù yẹn nínú Báíbù. Oṣù keje yẹn ni Ẹ̀tánímù, oṣù kẹjọ àárí yẹn, oṣù kẹsàn-án Búlù,
oṣù kẹwàá tíbẹ́tì ààrí ti kọkànlá oṣù kejìlá ni adarí. ẹ rí i pé nílẹ̀ Ísírẹ́lì náà àwọn náà lo oṣù méjìlá láti mọ kà bí ọdún gẹ́gẹ́ bí Kùránì ṣe gbé wá fún ànábì wa Muhammad. oṣù kejìlá yìí orúkọ tí àwọn eléyìí wá sọ tiwọn, àwọn náà sọ orúkọ oṣù yẹn ní ìbámu sí àgbọ́yé tiwọn ni, àgbọ́yé wọn ni wọ́n fi sọ oṣù yìí lágbọ́yé tiwọn nílẹ̀ Ísírẹ́lì lọ́hùn. àmọ́ mọ̀ pé oṣù méjìlá ló ṣe kíni o, ó ṣe déédéé ọdún kan. bákan náà ìyẹn tún wo oṣù tí a tún lò náà tí gbogbo wa máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ á ní January, February, March, April, May, June, July, August, September, October, November, December, tá a pè ní eléyìí náà ó jáde láti ilẹ̀ Róòmù. oṣù ẹlẹ́bọ ni, igbá ni. báwo ni wọ́n ṣe mọ̀ pé oṣù méjìlá ní bẹnu ọdún? Ọlọ́run ti fáwọn náà lóye, òye tọ́lọ́run fún wọn náà ló fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé oṣù méjìlá o ló ṣe kí ni o ló wà nínú ọdún kan. bóṣù méjìlá ṣe wà ní ọdún kan yẹn, ìsọ ní orúkọ January, February, àwọn náà wá sọ lóko ní ìbámu nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ọ̀dọ̀ wọn. ó jẹ́ oṣù wọn orúkọ ẹbọ wọ́n fi sọ ìkọ̀ọ̀kan wọn, nítorí pé àwọn náà oòrùn àtòṣùpá náà ni àwọn náà ṣe kí ni o ni wọ́n tẹ̀lé, ni wọ́n fi ṣe àwọn nǹkan wọ̀nyí. now alhamdulillah ibẹ̀ láti mọ̀ rí pé a jẹ́ wípé ìlò oṣù méjìlá yìí káànábì wa Muhammad tó dé, ó ti wà nú àkọọ́lẹ̀, ó ti wà nú àṣà, ó ti wà nú ìṣe tọ́lọ́run ti fún àwọn tó ṣáájú. àwọn oṣù méjìlá wọ̀nyí tó ti wà nú àkọọ́lẹ̀ yìí, táwọn èèyàn gbé àkọọ́lẹ̀ rẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀, ṣé ètò ń lọ báyìí? náà ẹ bá ń pe Muhammed pé ṣé kí ni yóò ti kọ́ọ̀tì báyìí, ṣáà wà lórí ètò ká mọ̀ sọ̀rọ̀ dálẹ̀. ok ẹ ṣeun alhamdulilayi mi ìgbà tí mo rò kó bí a nẹ́tíwọ̀kì. ok náà alhamdulilayi bẹ́ẹ̀ láti wá rí wípé àwọn orúkọ oṣù yìí tí àwọn Israeli sọ tiwọn, tí àwọn tó wà ní kíní náà sọ tiwọn, tán wà ní ilẹ̀ Róòmù ní ìta ń lò ní January, February, àwọn náà gbé tiwọn kalẹ̀ ní ìbámu àgbọ́yé tó wà láàrin wọn náà fi sọ oṣù kọ̀ọ̀kan January, February, tá a fi ń pè pé ẹbọ kan náà ṣe níbi báyìí náà fi pè ní January, ẹbọ kan ní ti February nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kódà gbogbo nǹkan láyé ní ìbámu bí àkówá náà fi ń sọ orúkọ oṣù, orúkọ ọjọ́ àti orúkọ ọ̀sẹ̀. náà kí ànábì wa Muhammad tó dé ní gbogbo àwọn eléyìí ti wà, táwọn náà mọ̀ pé tó méjìlá ni ó kọ̀ǹténì ọdún kan. nígbà tá ànábì wa Muhammad wá dé sallallahu alaihi wasallam, àmọ́ wá gbọ́ pé òkè nígbà tá ànábì dé o, àwa pé àbí nínú Islam a lo Muharram, Safar, Rabiul Awwal, Rabiul Thani, Jumadal. ẹ rí i pé gbogbo àwọn Muharram, Safar tá à ń wí yìí náà, ṣé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tóun ló kọ́ wa ní gbogbo Muharram yìí ni, Safar yìí ni? a ò lè rí ẹ̀rí kan pé ànábì kọ́ ọ̀hún sàábí pé oṣù yìí o orúkọ báyìí ni ó mọ̀ jẹ́, Muharram yóò mọ̀ jẹ́ Muharram, Safar yóò mọ̀ jẹ́ Safar, Rabiul Awwal, Rabiul Thani, títí tó fi dé kíni o Zulqada, Zulhijja. ànábì ò sọ pé orúkọ tóṣù yóò mọ̀ jẹ́ rèé. níta ànábì wa Muhammad ń bá nílẹ̀ náà ni wọ́n tẹ̀lé náà fi sọ oṣù. nítorí pé nílẹ̀ lárúbáwá ni ànábì ti jẹ́ kó kọ́kọ́ yé wa wípé nígbà tá ànábì bẹ̀rẹ̀ ìjà ànábì rẹ̀, ànábì jẹ́ kó yé wa wípé òun o àtàwọn tí wọ́n wà pẹ̀lú òun yìí, ó ní gẹ́gẹ́ bí àdìsọ tasọ́njò ní, ó ní nahnu ummatun, àwa jẹ́ ìjọ kan, ìjọ tó jẹ́ pé ummiyatun, ìjọ tí ó mọ̀ ọ́ kọ tí ó mọ̀ ọ́ kà ní wa.
la nakra àmọ́ kọ wala naktub àwòmọ́kà la nakra àwòmọ́kà wala naktub àwòmọ́kọ wala nasab àsìmọ́ ìṣirò ṣe. Ànábì ń rìfà sí òun àti àwọn gúúpù ẹgbẹ́ pé ìjọ tá a jẹ́ yìí àmọ́ gbá àmọ́ o àmọ́ ṣírò báyìí àmọ́ ṣírò báyìí. So bí Ànábì ṣe wá sọ fún wọn nì, Ànábì tó wá tẹ̀síwájú pé àṣàrù akaza àṣàrù akaza àṣàrù akaza. Oṣù tọ́bánikan sọ pé oṣù pé báyìí ni o, ọjọ́ mélòó wà ní oṣù. Ànábì kàn fi ọwọ́ rẹ̀ ó kàn fi signify fún àwọn èèyàn pé mẹ́wàá kìíní mẹ́wàá kejì owó oṣù àná mẹ́sàn-án. Ok, sorry, wàá ná mẹ́sàn-án. Ó tún ṣe mẹ́wàá kìíní mẹ́wàá kejì mẹ́wàá kẹta. So láti jẹ́ kí ó yé wa pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìjọ tí ò mọ bó ṣe ń ṣe calculation ọjọ́ ni. Níta Ànábì náà dé bá ń lẹ̀ pé wọ́n ṣe ń ka ọjọ́ bí wọ́n ṣe ń ka oṣù náà l'Ànábì wa Muhammad tẹ̀lé. Because ó ti jẹ́ kó yé wa pé àwọn ò mọ bí wọ́n ṣe ń calculate àwọn kinní wọ̀nyí. Nítorí pé kì í sì ṣe àbùkù. Níta Ànábì bá mọ̀, Ànábì yóò sọ pé báyìí ni. Níta Ànábì ò bá mọ̀, Ànábì ò ní àmọ́ kinní báyìí. Náà nítorí pé ìwà sọ kinní wọ̀nyí pé àmọ́ kì í ṣe láìfí. Nítorí pé Ọlọ́run ti jẹ́ kó yé wa pé Ànábì wa Muhammad, Ànábì tí ó mọ̀ ọkọ ni, tí ó mọ̀ ọkà, tá a gbéṣẹ́ dáwà ní lé lọ́wọ́. Àmọ́ tí ó mọ̀ sọ fún àwọn èèyàn tó sì mọ̀ ṣe déédéé ní tí ń wà nínú ọ̀dọ̀ àwọn èèyàn nínú mímọ̀, tó wà nínú ọ̀dọ̀ àwọn èèyàn nínú ìtẹ́mi fọwọ́ sí, àmọ́ sọ fún Ànábì, Ànábì ó sì mọ̀ sọ, ó sì mọ̀ ṣe déédéé rẹ̀. Tó bá ti ń sọ yóò mọ̀ ṣe déédéé. Àwọn gbogbo náà kọ́ wá ní Ọlọ́run rí fíìlì fún Ànábì wa Muhammad. Ànábì Ọlọ́run sọ fún pé oòrùn àtòṣùpá wọ́n mọ̀ fi ka ọjọ́. Bá lọ́run ṣe sọ fún Ànábì, Ànábì bá bẹ́ẹ̀ pé àwọn èèyàn ń lo oòrùn àtòṣùpá wọ́n fi ń ka ọjọ́. Náà Ọlọ́run rí fíìlì yẹn fún Ànábì. Náà Ànábì sì bá nú àṣà pé tí wọ́n bá wá ń ka oṣù o, wọ́n mọ̀ pé mẹ́wàá 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 ọ̀nà mẹ́ta àbí mẹ́wàá mẹ́wàá àti mẹ́sàn-án kan làwọn èèyàn mọ́ fi ń kà lóṣù. Ànábì náà dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ọ̀sán abẹ́ rẹ̀ pé tó àwọn ò mọ̀ ká o, àmọ́ bọ́n ṣe ń kà á rèé. Ànábì wá ṣe ó signify wọn pé bí wọ́n ṣe ń ka oṣù rèé o. Ànábì ò mọ̀ àmọ́ kàn fi ọwọ́ júwe fún wọn ni. Ìyẹn ló fà á ni pé gbogbo oṣù méjìlá tó wà ní Islam tá ń lò ní Muharram, Safar, ẹ ò lè rí àyà kan pé pé Ànábì ló kọ́ wọn pé oṣù àkọ́kọ́ mọ̀ jẹ́ Muharram. Ànábì kọ́ ló kọ́ wọn. Ànábì náà bá nínú àṣà ni pé àwọn èèyàn ń ka méjìlá, orúkọ tó sì ń pe àkọ́kọ́ nìí, tó ń pe ìkejì rèé, tó ń pe ìkẹta rèé. Ànábì náà bálẹ̀ l'Ànábì náà ń lò ó fún wọn tó ń tako àwọn nǹkan tá a bá bálẹ̀ nínú àṣà. Lókun ìgbà tí ò bá ti larí mọ́ ní tó wà nínú àkídà wa tó jẹ́ tí Kùránì gbé wá tí ó mọ̀ fi bọ́ sí ipò ṣíríkù, kò sẹ́nìkan tó sọ pé kíní yẹn ò dáa. So Ànábì bá bí wọ́n ṣe ń kà á, l'Ànábì náà tẹ̀lé wọn. Ànábì kọ́ ló kọ́ wọn ní Muharram, Ànábì kọ́ ló kọ́ wọn ní Safar. Ànábì kan mọ̀ pé tó Ọlọ́run sọ wípé oòrùn àtòṣùpá mọ̀ fi ka ọjọ́, ka oṣù, ka ọdún. Ó sì mọ̀ wípé Ọlọ́run sọ pé oṣù méjìlá ló wà nínú kí. Àmọ́ Ànábì ò mọ iye ọjọ́ tó fẹ́ wà ní oṣù kan, kò mọ iye ọ̀sẹ̀ tó fẹ́ wà ní oṣù kan, kò sì mọ iye ọjọ́ tó fẹ́ wà ní ọ̀sẹ̀ kan, kódà kò mọ iye wákàtí tó fẹ́ wà ní ọjọ́ kan, kò mọ iye ìṣẹ́jú tó fẹ́ wà ní wákàtí kan. Ànábì ò mọ̀. Àmọ́ yìí tá Ànábì ń bá lẹ̀ pé báyìí ni wọ́n ṣe ń pe oṣù, ọjọ́ báyìí ni wọ́n ń pe oṣù. Ànábì náà tẹ̀lé sílà yẹn ni. Náà kí wá ni wọ́n ń pè ní ọjọ́? Ọjọ́ tá à ń wí, Ànábì ò mọ̀ pé, Ànábì ò fún wa ní definition pé báyìí lọ́jọ́ ṣe rí. Because he calculate pé kíní ni ó make a day, Ànábì ò calculate fún wa. Àfi tí ṣẹ̀rí àbá mú wá fún. Ànábì ò kàn fi sọ̀rọ̀ lé lórí. Náà kí wá náà ń pè ní al-yawmu shari'an, ọjọ́ nínú shari'u, nínú Islam. Ẹ pé kí ni ṣẹ̀ríà pè, definition tó mú wá fún wa tá a fi ń pe ọjọ́ ní ọjọ́ kan. Ó ní pé zamanu àsìkò kan ni, zamanun àsìkò kan ni,
mẹ̀kìdáàrùhù tó jẹ́ pé lẹ́ǹtì ẹ̀ mintolo ọ̀ṣàmsì ìlàgùrú bìhà lásìkò tóòrùn bá ti yọ pé òòrùn yọ títí tóòrùn ó fi wọ̀ làwa ń kà pé à ń pè ní ọjọ́ kan. Tàbá ń kà bẹ́ẹ̀ ní ọjọ́ kan ìyẹn pé ìmọ́lẹ̀ ọjọ́ kan nìyẹn, ó lóru títí ẹ̀ náà. So ìmọ́lẹ̀ ọjọ́ kan nìyẹn ní ìsìláàmù sọ fún wa pé báyìí ni kẹ́ ẹ fi gbàwẹ̀ lásìkò báyìí sí báyìí tá a fi ń kà ní ọjọ́. So ìtí ìsìláàmù gbé wá fún àwẹ̀ nìyẹn. But nínú ìmọ̀ ìjìnlẹ̀ ní tá à ń pè ní ọjọ́ gangan ó include àárọ̀ ó include ìmọ́lẹ̀ àtòru tó fi pè ní ọjọ́. Nam al-yawmu falakiyan àwọn tó wá gbé ìmọ̀ tá a fi mọ̀ pé ọjọ́ ó include wọ́n fi ń pe ọjọ́ kan ní ọjọ́ tí gbogbo wa sì ń lò lénìí. Ìmọ̀ wa kọ́, ìmọ̀ ànábì wa Muhammad sì kọ́, ìmọ̀ wọn tó lọ ka ìmọ̀ fálàkì ni àwọn astronomer, ìmọ̀ astronomy ni. Ìmọ̀ yẹn ló jẹ́ kó yí wa pé n tó ń pè ní ọjọ́ zamanun àsìkò kan ni tó yẹ pé zamanun dàwárá nílà àrì àsìkò tí ilẹ̀lẹ̀ fi ń yí haúlà mẹ́wàá ha tí ilẹ̀lẹ̀ ó rotate yóò mọ̀ yí báyìí tí ó yí tí ó lọ ráǹdì ara rẹ̀, ilẹ̀lẹ̀ yóò mọ̀ yí ara rẹ̀. Àwọn onímọ̀ astronomy ló jẹ́ kó yé wa, ànábì wa Muhammad kọ́ ló yẹ kó yé wa pé 24 hours make a day. Ànábì kọ́ wa ní àwọn tó kọ́ wa ní kíni o, àwọn tó lọ kọ́ ìmọ̀ astronomy. Òun dẹ̀ ní gbogbo ayé ń lò lẹ́ni tá a bá ń sọ̀rọ̀ nípa èdè ní calculation tá à ń ṣe àti nílẹ̀ Lárúbáwá àti nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Èèbó. Ilẹ̀ tá à ń lò ìmọ̀ tí àwọn astronomy gbé kalẹ̀ wọ́n fi pè é ní pé tí ilẹ̀lẹ̀ bá yí ara rẹ̀ ká yóò fi odindi 24 hours yóò fi yí ara rẹ̀ ká. Tó bá ti fi yí ara rẹ̀ ká yẹn láàfin make èdè yẹn náà ni gbogbo wa wá ń lò. Alùsùnà ń lò, alùtẹ̀blígì ń lò, alùsálàfí ń lò, alùsúfí ń lò, alùtọ̀ríkọ̀ ń lò, àmàdíyà ń lò, gbogbo ọ̀ràn mùsùlùmí ló ń lò. Ẹni tí èsè mùsùlùmí náà ṣe kí ni o, wọ́n ń lò. Kọ́lá kánẹ́bù wa Muhammad tó dé wọ́n ń lò bẹ́ẹ̀, ànábì náà sì ń bá wọn lò bẹ́ẹ̀. So ká sọ pé ìmọ̀ fálàkì yìí astronomy táwọn wí ni òun ni wọ́n fi wá mọ̀ pé ọjọ́ kan o 24 hours ló wà nínú ọjọ́. Ànábì kò sí nọ́ọ̀sù kan tá ànábì ti kọ́ ọ̀hún sábẹ́ bẹ́ẹ̀ pé 24 hours make one day ẹ ò lè rí. Now alihamdulilayi gbogbo ohun tí a wí ànábì kọ́ ló kọ́ wọn. Ó wá ṣe wá láàánú wípé bá ànábì yóò ṣe mọ̀ nípa tí yóò fún wa ní definition ọjọ́ bèlè pé yóò fún wa ní definition tó ń pè ní ọ̀sẹ̀. Definition pé tó ń pè ní ọ̀sẹ̀ ànábì kọ́ ló fún wa ní definition ọ̀sẹ̀. Ọjọ́ mélòó lọ́sẹ̀ include lọ́sẹ̀ gbé sínú ànábì kọ́ ló sọ. Lẹ́yìn tí tó oṣù tá ànábì bá lẹ̀ náà ló kàn fún wa ní direction pé báyìí ó tán. Lẹ́yìn yẹn ní tó bá lẹ̀ sí ló tẹ̀lé, ìmọ̀ astronomy sì ló tẹ̀lé, ìmọ̀ fàlàkì ló tẹ̀lé, àwọn tí wọ́n gbé kalẹ̀ ló náà tẹ̀lé. Àwọn pé ànábì wa sọ pé tó báyìí náà ṣe ń kà ànábì ò mọ̀, ó sì ti jẹ́ kó yé wa pé tòun ò mọ̀. So àìmọ̀ ni kì í sì ṣe láìfí. Òun ànábì ti sọ náà pé tó ìjọ táwa yìí o àmọ́ ṣe ń kà o, àmọ́ tó wà nílẹ̀ là ń ṣe kí ni o là ń tẹ̀lé. Simple as ABC. Ẹnì kan máa sọ pé ànábì ti ní ká mọ̀ wá ìmọ̀ fálákì, ó wá ṣe mí láàánú pé ẹni tó ń takò pé ká mọ̀ sí kí ìmọ̀ astronomy wọ́n fi ń wo oṣù parí a ò gbọ́dọ̀ tẹ̀lé ká mọ̀ wá kínní ni. Kò sì mọ̀ pé òun lo ìmọ̀ astronomy fún 24 hours make a day, 7 days make a week, 4 weeks make a month. Kò mọ̀ pé ìmọ̀ fálákì ló jẹ́ kó yé òun kó mọ̀. Ìmọ̀ fàlàkì ni astronomy ni kò síbi tí ànábì ti kọ́ wa ní gbogbo eléyìí, ànábì ò mọ̀. Mo ní oṣù méjìlá yẹn kódà bó ṣe jẹ́ Muharram Sofar kìíní kan ànábì ò mọ̀. Ànábì ọlọ́kàn gbé wáyé fún ànábì pé tó oṣù méjìlá ló wà ní ọdún kan ni, àmọ́ pé kọ́lọ́ wa kọ́ ànábì pé àkọ́kọ́ mọ̀ jẹ́ Sofar ẹ ò lè rí. Muharram
Safar, Rabi Thani, Jumada Lula, Jumada ẹ ò lè rí tànẹ́bì sọ wọn pé báyìí ni. Èyí tó hàn fi sọ Muharram, Safar, Rabi Lawal ni ó ṣe déédéé kí ni o ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá gẹ́gẹ́ bí tàwọn tó wà nílẹ̀ Róòmù ṣe lò January, February, March, April tí wọ́n fi sọ àwọn oṣù ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn Lárúbáwá náà mú tiwọn, wọ́n fi sọ Muharram, Safar, Rabiul Awwal, Rabi Thani, àwọn náà mú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn. Bákan náà àwọn ti Israẹli náà mú tiwọn. Gbogbo bí àkọ́kàn ló mọ̀ pé oṣù méjìlá níbẹ̀nu ọdún kọ̀ọ̀kan, àmọ́ ìṣẹ̀lẹ̀ wọn, àgbọ́yé wọn ni wọ́n fi. Báwọn Róòmù ẹ bá ń takò wọ́n pé oṣù ẹlẹ́bọ ni, nígbà tí kinní kan kú, oṣù tán ṣe kinní kan, náà ṣe kinní kan, nítorí wọ́n fi sọ tiwọn nìyẹn. À ń lo January, February, àkídà wọn là tẹ̀lé, àmọ́ à ń lo orúkọ yẹn. A fi ń ka àwọn kinní àwọn oṣù wa. Fine. Bákan náà títí Lárúbáwá náà, ànábì kọ́ ló kọ́ wọn. Muharram, ànábì kọ́. Àwọn Lárúbáwá kí Ìsìlámù tó dé ni wọ́n ti lo Muharram, Safar, Rabiul Awwal, Rabi Thani. Kí ànábì tó dé nílùú Mákà, ó tó di pé ànábì dìde lẹ́yẹ bí òjíṣẹ́ ìlú Mákà, ànábì náà bá oṣù yẹn lẹ̀ ni. So gbogbo oṣù tí wọ́n ń kà yẹn lọ́dọ̀ tiwọn, àwọn ń kà níka pé ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lápèjúwe tán bá ní sísáré yẹn bẹ́ẹ̀ náà kí tó fi bẹ̀yẹn lẹ̀. Muharram yẹn sumiya bizalika, wọ́n sọ ní Muharram lè àná wù nítorí wípé hurima fi ilkital, wọn kì í ja ogun ní àsìkò yẹn. Wọ́n fi pè ní Muharram pé oṣù yìí oṣù ọ̀wọ̀ ni a kì í fi ń jagun. Bákan náà Safar tẹ̀símíyàtò ìlà sàbàbẹ́yìn, yìí tó fi pè ní Safar, ìsọ́ní Safar ni nítorí reason bíi méjì ni. Wọ́n ní àkọ́kọ́ al-awwal anna àrọ̀bá pé àwọn Lárúbáwá yakufu aidihim anil hurub, nígbà ní tó ṣe náà bàbá wọ́n máa ń kóra ró, wọn èyí fẹ́ jagun lásìkò Safar, wọn èyí fẹ́ jagun. So inú àlàáda wọn ti wà bẹ́ẹ̀ pé oṣù yẹn wọ́n ti, àmọ́ pé ànábì ló wá dé, ànábì ló wá sọ pé eléyìí bá bẹ́ẹ̀ bá wo Kùránì látòkè kanlẹ̀, Kùránì ò sọ pé oṣù yìí méjèèjìlá tí mo wí o orúkọ tí ó mọ̀ jẹ́rìí irọ́. So tó wà nílẹ̀ ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ní tí Kùránì kan jẹ́ kó yé wa níbẹ̀ náà ni wípé àwọn oṣù kan ń bẹ tó yẹ pé oṣù yẹn oṣù hajj ni, àwọn oṣù kan ń bẹ oṣù ọ̀wọ̀ ni. Àwọn tó dẹ̀ pè lóṣù ọ̀wọ̀ fún wa mẹ́ta ni sí mẹ́rin afwan. Tí Kùránì sọ pé tó bá ti di àsìkò tí wọ́n máa ń ṣe hajj ẹ mọ́ jagun gbà yẹn tó ti yé, oṣù yẹn ti wà nílẹ̀ bẹ́ẹ̀ táwọn yẹn ti ń tẹ̀lé bẹ́ẹ̀ káànábì wa mọ̀ ṣe kí ni o, ó náà tó ṣe kí ni o kó tó dé. Tó tí yẹn bá lọ ka gbogbo ìtàn wọn, ànábì náà bá kìíní yẹn lẹ̀. Ọlọ́run àti pé tó bá ti di àsìkò báyìí wọ́n ti mọ̀ pé àsìkò yìí tó bá ti di oṣù yẹn wọ́n èyí jagun, wọ́n èyí bára wọn jà, wọ́n ò jẹ́ kí peace reign nígbà yẹn. Ànábì náà sì dàgbà bá wọn bẹ́ẹ̀. So náà fi ń pè ní pé oṣù eléyìí o Muharram ni, oṣù eléyìí o Zulhijja ni, oṣù eléyìí Zulqa'da ni, oṣù eléyìí o Rajabu ni, títí tó yẹn náà fi dé méjìlá. Àwọn náà ní reason táwọn náà fi sọ ní oṣù kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àlàádà, gẹ́gẹ́ bí àṣà wọn, gẹ́gẹ́ bí tó ń ṣẹlẹ̀ láàrin wọn, náà fi táàgì oṣù kọ̀ọ̀kan ló kọ tiẹ̀. Bí àwọn ti Róòmù náà ṣe mú nǹkan tiwọn náà, wọ́n táàgì orúkọ oṣù tiwọn náà ló kọ ẹbọ tiwọn táwọn náà ń ṣe lásìkò tiwọn. Bákan náà àwọn ìlú mi náà ní orúkọ tiwọn náà táwọn náà ṣe kí ni o, wọ́n fi táàgì. Àmọ́ àtọ̀tún àtòsí wọn, òòrùn náà ni wọ́n fi ṣe káńtì wọn, òòrùn àtòṣùpá náà ni wọ́n fi ṣe káńtì wọn, òòrùn àtòṣùpá náà ni wọ́n fi ṣe káńtì gbogbo àwọn oṣù yìí, ọjọ́ yìí. Alhamdulillah. Náà ẹ wá rí wípé a ní kò sí nọ́ọ̀sù kan tánẹ́bì ti sọ pé tóṣù ni ká bọ́ síbi tọ̀sẹ̀, táàfì máa sọ wípé 7 days make 1 week. Ànábì náà kọ́ ló kọ́ wọn lọ́sẹ̀, wọ́n banú àṣà ni. Kódà ànábì ò mọ táwa tí wọ́n sọ wípé gbogbo wa là ń lo 7 days a week, gbogbo wa onísùnà pátá là ń lo 7 days in a week yẹn. Táwa sọ pé tó eléyìí ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, eléyìí ní ìparí ọ̀sẹ̀. Ta ló sọ fún wa pé Jímọ̀ ní ìparí ọ̀sẹ̀? Ta ló sọ fún wa pé Jímọ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀? Ta ló sọ fún wa pé Sunday ní ìparí ọ̀sẹ̀ àbí Sunday ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀? Níbo la ànábì ti sọ? Àwọn kan wá mú àwọn ẹ̀rí wá pé ànábì sọ̀rọ̀ nípa days. Ànábì ò sọ,
ànábì ó ti sọ pé òun ò mọ bí wọ́n ṣe ń kà á. ànábì ò mọ bí wọ́n ṣe ń kà á pé eléyìí ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ gangan ọ̀sẹ̀ kún fún ọjọ́ 7 ànábì ò mọ̀, kò mọ̀ pé 7 days o ló wà nínú ọ̀sẹ̀ kan tàbí pẹ̀lú ọ̀sẹ̀ kan. ànábì ò mọ̀. yìí tà tó wá ń pè ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ lọ́dọ̀ wa pé eléyìí o ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni kò sí ẹ̀rí kan tá fẹ́ rí fáàsì pé ànábì ló fi yí àwọn sábì pé báyìí báyìí ni. ẹ̀rí kan táwọn èèyàn wá mú wá tí ó rẹ́ pé ẹ̀rí nì kò sí ẹ̀rí ń bẹ̀ pé ànábì mọ̀ nípa ànábì kọ́ wa nípa ọjọ́, ó kọ́ wa nípa ọ̀sẹ̀, ó kọ́ wa nípa hours, kò sẹ́rí ń bẹ̀. náà ẹ̀rí táwọn èèyàn wá mú wá àkọ́kọ́ àwọn àáfàá wa wọ́n wá gbìyànjú wọ́n mú àwọn àdìsí kan wá. náà àwọn àdìsí tí a dẹ̀ fẹ́ sà yìí kò sí ìtó lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀, kò sí ìtó ní ẹsẹ̀ ńlẹ̀ nínú àdìsí tán mú wá. wọ́n fẹ́ mọ fi báàgì pé ànábì ó sọ̀rọ̀ nípa week, ànábì kọ́ ló kọ́ wa ní week. àwọn astronomy, ìmọ̀ astronomy ló kọ́ wa ní oṣù, ló kọ́ wa ní ọ̀sẹ̀, ló sì kọ́ wa lọ́jọ́, ló kọ́ wa ní gbogbo nǹkan tá à ń lò. ìmọ̀ astronomy ni gbogbo ayé ń lò, gbogbo wa ń lò. ká mọ̀ mọ̀ búra wa mọ́ lórí pé àwọn èèyàn fi ìmọ̀ astronomy wọ́n fi mọ̀ nípa ìparí oṣù àti kínní. so àwọn àáfàá wa tí à ń tẹ̀lé tí gbogbo wa tá a gbà fún wọn, àwọn náà wá mú àwọn pọ́ìntì wa ní ìpín àwọn pọ́ìntì yìí àdìsí yẹn kò lẹ́sẹ̀ ńbẹ̀, kò lẹ́sẹ̀ ńlẹ̀ àtọ̀. nínú àdìsí yẹn, nínú àdìsí tá a ti lò rí náà ni. àkọ́kọ́ àwọn kan lọ al-mazhab al-awwal, wọ́n ní pé anna hawala ayamile osùbọ́n, wọ́n ní àkọ́kọ́ 7 days in a week ló wà nílẹ̀ o, pé ànábì náà fọwọ́ sí 7 days in a week. kódà nínú 7 days in a week yìí ó wá mú ọjọ́ kan pé ọjọ́ kan ni ọlọ́run kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ fún wa. àwa ní kò lẹ́rìí, kò síbi tá ànábì ti sọ bẹ́ẹ̀. wọ́n wá mú ẹ̀rí wa. inna hawala ayamile osùbọ́n yìí, wọ́n ní àkọ́kọ́ ọjọ́ ọ̀sẹ̀ wàbtìdá ìlkálkì, òun náà ni àti àkọ́kọ́ ọjọ́ tọ́lọ́run kọ́kọ́ dá èèyàn láyé, òun náà ni ọjọ́ Sunday lọ́lọ́run bẹ̀rẹ̀ sí ń dá gbogbo ayé. tó ń gbà tí Sunday jẹ́ ọjọ́ àkọ́kọ́ ni tọ́lọ́run bẹ̀rẹ̀ sí ń dá gbogbo ayé o, definitely Sunday ló máa jẹ́ the first day in a week. náà wọ́n ní wàtájàlè dhalik bímọ takọ́dà min hadithi Ibn Abbas. a ní kílẹ̀ rí tí wọ́n rí tó fi sọ pé Sunday ni ó mọ̀ jẹ́, tí wọ́n fẹ́ gbà fún àwọn astronomy pé àwọn astronomy ló kọ́ wa ní pé ọjọ́ báyìí ni 7 days in a week, ìjọ báyìí lọ àkọ́kọ́, ọjọ́ báyìí lẹ́ẹ̀kejì, hours báyìí níbẹ̀ ní ọjọ́ tàdé ń lò ó, tàdé ń takò àwọn tí wọ́n lọ astronomy láti fi mọ ọdún tọdún là ń sọ àsọ tó sù, àsọ ti ọ̀sẹ̀, àsọ ti wákàtí, àsọ ti ṣẹ́jú. ànábì sì kọ́ ló kọ́ wa gbogbo eléyìí tá à ń wí, àwọn astronomy, àwọn ìmọ̀ astronomy ló kọ́ wa gbogbo eléyìí. náà wọ́n wá ní min hadisi Ibn Abbas, hadisi Ibn Abbas pé anal yahud, pé njọ́ kan yahudi kan àtàtì nàbí ya sallallahu alayhi wa sallam, pé yahudi kan wá bá ànábì wa Muhammad fasa alẹ́tì hu an kalki samawat. ó wá pèrè lọ́dọ̀ ànábì pé báwo lọ́lọ́run ṣe dá sánmà àti ilẹ̀. wàkọ́ọ̀lá, wọ́n ní ànábì wa sọ pé kàlákọ̀ lọ́wọ́ azza wa jalla al-ardh, tí ọlọ́run ọba àlekọ́lá ó dá ilẹ̀ ẹlẹ̀ yawmal ahad, ní ọjọ́ Sunday lọ́lọ́run dá ilẹ̀ ẹlẹ̀. wọ́n ní ẹgbà wá tí Ibn Abbas gbà wáyé, wọ́n sọ pé ànábì sọ pé ọlọ́run dá ilẹ̀ ẹlẹ̀ ní ọjọ́ Sunday, pé ọjọ́ àkọ́kọ́ yawmal ahad, pé ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ yawmal ahad lọ́run dá. ẹ dákun torí ọlọ́run ẹ mọ gbọ́ o, al hadith wàbí hadithin akar, kódà wọ́n tún fi hadith mi back up pé kàlákọ̀ lọ́wọ́ yawman wahidan, pé ọlọ́run dá ọjọ́ kan níjọ́ kan, fásàmáwù ahadan, gbà tó dá ọjọ́ kan tán ọlọ́run wá pé ọjọ́ àkọ́kọ́ leléyìí o, gbà tó ọlọ́run dá àkọ́kọ́ tán tó jọkọ́ dá ọjọ́ yẹn tán ó wá ní ahadan, ó wá sọ ní first day, láfi ń lo yawmil ahad, yawmil ithnain, yawmil thulatha. wọ́n mú bọ̀ díẹ̀díẹ̀ ni o. wọ́n wá kà dísìn yẹn pé ọlọ́run dá ọjọ́ àkọ́kọ́ ó pè ní yawmil ahad, ó dá ọjọ́ kejì yawmil ithnain, ó dá ọjọ́ kẹta
ẹ jẹ́ mọ̀ pé àdìsí àgbélẹ̀rọ gbáà ni táwọn afárá dẹ̀ tẹ̀lé lábẹ́ pé kí ni o wọ́n yí rọ̀ ẹ̀ máa nẹ́bí wa mọ̀ níbo la nẹ́bí ti sọ pé ọlọ́run dá ọjọ́ kan ní ọjọ́ Sunday ó pè ní yamil had ó tún dá ọjọ́ kejì ó pè ní ọjọ́ kejì ó ní ọjọ́ kẹta ó tún yamil sulasa yomil arbiha yomil kamis kò síbi tí Kùránì ti sọ kò síbi tí nẹ́bí wa Muhammad ti sọ wọ́n gbé léyìí wọ́n sì lẹ̀ máa nẹ́bí wa Muhammad lẹ́sẹ̀. kẹ́ni mọ̀ pé ìmọ̀ astronomy ní tó ṣe nùgbésí ayé wa ó pọ̀ gan gbogbo ẹ̀ tó wà lóun tako ìmọ̀ astronomy bígbà tí pé kò mọ tí ń wí sísà sọ pé kò mọ tí wí ni because tó bá mọ tí wí ni ó mọ̀ pé gbogbo nǹkan tá à ń lò láyé àwọn astronomers research wọn ni àwọn astronomers tó gbá research wọn náà ó wá ní wáyé dá kánẹ́lì ibtidá olè kálíkì ahadu lázìmá yakuna awọlé ìsúwé ad náà wọ́n ní àwọn tẹ̀lé àdìsí yẹn pé Ibn Abbas sọ pé ọlọ́run dá ọjọ́ ó sì pè ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n ní tó ẹ̀rí àwọn nìyẹn. ẹ̀rí àwọn ẹlẹ́ẹ̀kejì al-madhhabu thani ẹ̀rí àwọn jama kejì àwọn á sọ wípé anna awwala ayyamil usbu'i the first day of the week lọ́dọ̀ tiwọn wabtida'ul khalqi àti tọ́lọ́run dẹ̀ bẹ̀rẹ̀ sí ń dá àwọn èdè nìyàn láyé as-sabti wọ́n níjọ́ sátidé ni o lọ́dọ̀ tiwọn jama islam kejì nìyẹn o. náà kò sí tó fi mọ́ sọ gbogbo kíní pé ọ̀pọ̀lọpọ̀ wa lábẹ́ wípé à ń wá àwọn ẹ̀rí àwọn àgbélẹ̀rọ ẹ̀rí tí ò lẹ́rìí inú táwa ń lè máa nẹ́bí wa Muhammad lábẹ́ wípé kán bá lè mọ̀ sọ wípé ìmọ̀ tí àwọn astronomers tí wọ́n ti gbá kalẹ̀ à ń tẹ̀lé àwọn afẹ́ sọ pé ànẹ́bì ló kọ́ wa ànẹ́bì kọ́ ló kọ́ wa ànẹ́bì kọ́ ló kọ́ wa ní eléyìí gbogbo yìí tá à ń lò ànẹ́bì kọ́ ló kọ́ wa kò sẹ́ẹ̀rì pé ànẹ́bì kọ́ wa bẹ́ẹ̀ ìmọ̀ astronomy là ń lò la fi mọ gbogbo nǹkan tá à ń mọ̀. wọ́n wá ní àwọn ẹ̀rí kejì náà ni wípé ọlọ́run bẹ̀rẹ̀ dídá tó dá àwọn ẹ̀dá dámọ̀ gbogbo ẹ̀dá láyé oúnjẹ sátidé ni so meanwhile sátidé jẹ́ first day of the week. wàtẹ́jẹ̀lá òbí hadithin Abi Hurairah wọ́n ní ẹ̀rí táwọn fẹ́ múlò ni pé ẹ̀rí tó sọ̀rọ̀ nípa Abu Hurairah tí Abu Hurairah mú wá hadith Abu Hurairah mú wá wọ́n ní níjọ́ Abu Hurairah sọ pé akaza Rasulullah sallallahu alaihi wasallam biyadi Abu Hurairah sọ pé níjọ́ kan ànábì gbá mi lọ́wọ́ mú báyìí Abu Hurairah ló ń sọ̀rọ̀ pé ànábì gbọ́ òun lọ́wọ́ mú báyìí nígbà tí ànábì wa gbá mú lọ́wọ́ akọ́ọ̀là ó wà sọ fún òun pé kàlákọ̀ lọ́wọ́ turubata yawma sabti ànábì bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní pé ọlọ́run bọba àlékè ọlá níjọ́ sátidé ní ọjọ́ tán pé ní asabti sábàtì ọjọ́ sábàtì ọjọ́ yẹn ni ọlọ́run bẹ̀rẹ̀ sí ń dá ẹ̀dá ádámọ̀ ó kọ́kọ́ dá kí ni o ó dá ẹ̀dá turubatan ó dá yẹ̀pẹ̀ ó dá ilẹ̀ ẹlẹ̀ níjọ́ sátidé àdìsí tá a mọ̀ ń kà yẹn tán ń kà ó dá níjọ́ sátidé ó dá kínní níjọ́ sunday ó dá kínní níjọ́ monday ó dá kínní wọ́n wá ka 7 days round bẹ́ẹ̀ wọ́n wá ka àdìsí yẹn 7 days round bẹ́ẹ̀ àdìsí àti lu àdìsí yẹn di dáadáa yàn yín àwọn àfáà àwọn faramọ́ yẹn pé so irú àdìsí tí Abu Hurairah sọ yìí sì àwọn gbà pé àdìsí yìí ò sátidé ló jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ sátidé ló jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ sátidé yẹn ni ọlọ́run sì bẹ̀rẹ̀ sí í dá ẹ̀dá. náà ẹ wá rí i pé gúrùpù kínní tó pe Sunday àti gúrùpù kejì tó pe sátidé kọ́lá Sayuti bin shawarik ilmi tarik Imam Sayuti wá sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ nínú ọ̀rọ̀ táwọn àfáà yìí hágì lé lórí wọ́n ní alahad ó ní ọjọ́ àkọ́kọ́ wà awwalu hayami òun náà ní ọjọ́ òní àkọ́kọ́ ọjọ́ wàfí sáré muhammed mọ ẹ̀tẹ́dì ànáwó awwala lùsùwé ó wá sọ ní tíra yẹn pé tó ọjọ́ áádùn yẹn tá ń pè ní Sunday yẹn o òun ni ọjọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wàrọ̀ ibn asakir fi tarik bisanadi ila ibn Abbas wọ́n ní wọ́n gba ẹ̀gbà wá yìí lọ́dọ̀ Ibn Abbas pé tí Ibn Abbas wí òun náà rẹ̀ pé ọlọ́run dá ọjọ́ àkọ́kọ́ ó sì pè ní ọjọ́ àkọ́kọ́ wọ́n ń pè ní Sunday táwọn ń pè Sunday yà yẹn
ó sì pé Ọlọ́run ló pè ní àkọ́kọ́. Wa kanatil arab yusammunahu al-awwal, kódà àwọn lárúbáwá náà wọ́n máa ń pè ní ọjọ́ àkọ́kọ́. Òun wá fi ẹ̀rí eléyìí ó fi sọ pé tó inna awwalal usbu'i as-sabti, pé sátidé sábàtì ni first day of the week. Wọ́n fi àdísì ànábì pé ànábì ló sọ bẹ́ẹ̀. Níta ànábì ò mọ̀ tán pé lọ́sẹ̀, ànábì ò mọ̀ ọ̀sẹ̀ o, pé 7 days níbẹ̀ ní ọ̀sẹ̀ àbí 6 days, ànábì ò tiẹ̀ sọ̀rọ̀ pẹ̀. Wọ́n kàn gbé àgbélẹ̀rọ abẹ́ pé kán bá lè mọ̀ pé iṣẹ́ tí àwọn astronomy ṣe ló jẹ́ ká mọ̀ wípé ọjọ́ báyìí 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 ni. So ó dàbí pé tí àwọn yẹn bá gbé àdìsí wá nígbà tí pé wọ́n ní wọ́n mú ọ̀rọ̀, wọ́n ti gbé ọ̀rọ̀ àgbélẹ̀rọ máa nábì, wọ́n wá fi dọ́ọ̀lù làákàyè àwọn èèyàn kúrò níbi mímọ̀. Àwọn àfáà wa wọ́n á gbé àdìsí kan wá, wọ́n fi dọ́ọ̀lù làákàyè wa kúrò níbi mímọ̀ táwọn èèyàn ṣe. So kíní yẹn ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ bẹ̀rẹ̀ kákan gbé ọ̀rọ̀ kan ká fẹ́ fi dọ́ọ̀lù làákàyè àwọn èèyàn kúrò níbi ìwà ìmọ̀, ìwà òye tá ànábì wa Muhammad sọ̀rọ̀ ẹ̀. Náà wọ́n wá ṣe tẹ̀síwájú, wọ́n wá ní ẹ̀rí táwọn rí, wọ́n wá mú àdìsí yẹn wá pé kàlákà lọ́wọ́ tó rí bàtà gẹ́gẹ́ bí mo ṣe sọ, wọ́n wá ka gbogbo ẹ̀, wọ́n wá ka 7 days pé àdìsí Abu Hurairah sọ yẹn, ó sì ka day 1 day 2 day 3 day 4 day 5 day 6 day 7 pé Ọlọ́run fi dá gbogbo nǹkan. Bí Kùránì dẹ̀ jẹ́ kó yé wa pé tó Ọlọ́run ló ń dá gbogbo sánmà àti ilẹ̀ ọ̀tún sí bí sí 13 àyà mi lọ́dọ̀ títẹ̀, bí sí 13 àyà mi. Àwọn èèyàn ti gbàgbé pé Kùránì sọ pé ọjọ́ 6 ni, àwọn wá lọ síbi Abu Hurairah sọ pé ànábì sọ pé ọjọ́ 7 ni. Ṣé ọjọ́ Kùránì tí Kùránì mú wá ló fún wa ní fàyàbalẹ̀, yóò fún wa fàyàbalẹ̀ ni, àbí tí Abu Hurairah sọ pé ànábì wa Muhammad ló sọ bẹ́ẹ̀? Náà ẹ jẹ́ ká máa bọ́rọ̀ bọ̀. Warawa Ibn Jarir ansadi anshuyuki ibtada Allahul khalqa yawm al-ahad. Wọ́n lóun sọ pé tó ọjọ́ Sunday ni o, waqtara huwa mala ilayhi ta'ifatu, àwọn gúrùpù yìí kan sì tẹ̀lé. Alakin wa qala Ibn Kathir wa huwa ashbah bi lafsin ad, wọ́n lóun náà fara mọ́ ọjọ́ Sunday wal hadha yakmulu khalqu yawm al-jum'ah. Nítorí pé tá bá mú ọjọ́ Sunday, ẹ máa wo òròrí o, náà bá ti mú ọjọ́ Sunday yakmulu li khalqu yawm al-jum'ah, yóò jẹ́ kí a gbà wípé ọjọ́ Jímọ̀ yẹn ni ó ṣe déédéé Ọlọ́run parí gbogbo dídá ẹ̀dẹ́ ènìyàn. Gẹ́gẹ́ bí fatakazal muslimuna ìdáhùn táwọn èèyàn fi wá mú ọjọ́ Jímọ̀ ní ọdún wọn. Wa huwa al-yawmu alladhi dalla anhu ahlul kitab, òun náà ni ọjọ́ tí àwọn ahlul kitab tí wọ́n sọnù ń pẹ̀ kọ́ọ̀là. Wàá mọ àdìsù Muslim sábì, àwọn àfáà wa kọ́kọ́ wá ní àdìsí ti Muslim tí àwọn èèyàn kọ́kọ́ kó ti nì, wọ́n sọ wípé Ọlọ́run dá ọjọ́ kan ó pè báyìí, ó tún dá ọjọ́ kan ó pè báyìí. Wọ́n ní àdìsí fi igarabatun shadida, àdìsí yẹn ó ní gẹ̀ríìbù nú. Àdìsí tí wọ́n bá ní àdìsí wa gẹ̀ríìbù, àdìsí tí tó ní dọ̀yìn fún ní ká pè ṣá, garabatun shadida, àdìsí tá àgbà wọlé ni tẹ́nìkan ò mọ̀, àgbélẹ̀rọ ni. li'anna al-arda, nítorí pé ilẹ̀ ẹlẹ̀ kúlì kọ́ ti fi arba'ati àyàmí, Ọlọ́run sọ pé ọjọ́ 7 náà fi dá ilẹ̀ ẹlẹ̀ gẹ́gẹ́ bí Kùránì ṣe wí. Àmọ́ ìyẹn dẹ̀ sọ wípé ní ọjọ́ kan lọ́nà fi dá ilẹ̀ ẹlẹ̀, náà fi pé Kùránì sọ pé ọjọ́ 7, ìwọ ní ọjọ́ kan, àdìsí yẹn lọ́jọ́ kan, Kùránì lọ́jọ́ 7, wọ́n ṣe gbá àdìsí yẹn dànù lọ́dọ̀ tí wọ́n ní pé no, eléyìí contradict ara wọn. Summa samawati fi yawmayn wa qad qala al-Bukhari, kódà Imam Bukhari náà sọ kọ́lá ba'duhum, àwọn apá kan náà sọ pé an Abi Hurairah, pé àwọn àdìsí yẹn ń wá látọ̀dọ̀ Abu Hurairah ni. Abu Hurairah sì ní an Ka'bul ahbari, ó lè gbà látọ̀dọ̀ Ka'bul ahbari ni. Wọ́n sọ pé ànábì wa Muhammad ló sọ bẹ́ẹ̀. Imam Bukhari ló sọ yẹn o, ó jẹ́ kó yẹ pé àdìsí tán wí yẹn o, Abu Hurairah ló gbà wá. Abu Hurairah sì ní ó gbà wá látọ̀dọ̀ Ka'bul ahbari. Ka'bul ahbari a sì sọ sẹ́ni sóbà nábì lónìí.
kábùlà àbárì tá à ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tí Abu Hurairah ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ pọ̀rọ̀ rẹ̀ lásìpẹ́ẹ̀dì sẹ́ni tí ò rí ànábì rí ẹni tí ò bá ànábì lò kò bá ànábì lò kò rá ànábì rí làwọn èèyàn sọ pé báyìí báyìí àti sọ̀rọ̀ kábùlà àbárì ó pọ̀ púpọ̀ tẹ́ àdìsí rẹ̀ wá ní Abu Hurairah spread kiri ó wá pọ̀ lọ jáǹtẹ̀rẹ̀rẹ̀ náà kò tí ì tán síbẹ̀ so nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni pé wàkọ́lá sheikh islam bùn tèmíà òun náà wá tún dá sí ọ̀rọ̀ yìí yukol fi awalil ayam òun wá faramọ́ pé tó èyí tá a lè pè ní first day of the week lọ́dọ̀ tiẹ̀ yamul had ó ní yamul had ni o fàyínà fi àlà asọ́kìl kọ̀ọ̀lẹ́n ó ní yamul had yẹn òun lọ̀rọ̀ tó òun ní àwọn ẹ̀rí ọ̀rọ̀ méjì tó tá a gbà wọlé ń bẹ̀ tó lálàáfíà ara ó ní àkọ́kọ́ ìtàdá Allahu khalqa samawati wal ardi wa ma baynahuma kama dalla alayhi al-Qur'an ó ní agbọ́ wípé kùránì gẹ́gẹ́ bí kùránì ṣe ó fi yé wa pé ọlọ́run dá sánmọ̀ àti ilẹ̀ ẹ mọ̀ wo ó ní sánmọ̀ àti ilẹ̀ ọlọ́run dá bọ́lọ̀ ṣe dá sánmọ̀ àti ilẹ̀ tí kùránì sì jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wal hadisi sahiha àti hadisi tó lálàáfíà fàyínà al-Qur'an wípé al-Qur'an akbara fi ghairi mawdihi ó fún wa nírò fi ghairi mawdihi tí èsì àyè kan ló ti sọ ọ̀rọ̀ yìí fún wa láyé tó bí méjì mẹ́ta ànáwó pé ọlọ́run bá kàlákọ̀ samawati wal ard ó dá sánmà àti ilẹ̀ wà má ba ìnáwó mọ́ fèsì tàtì àyà mi pé ọjọ́ mẹ́fà ó wá fi kùránì ṣẹ̀rí Sheikh Murtadoh ó wá fi kùránì ṣẹ̀rí pé ọlọ́run dá sánmà àti ilẹ̀ fún àti gbogbo nǹkan tó ń bẹ nú ẹ̀ ó dá fún odindi ọjọ́ mẹ́fà nígbà tó wá dá fún odindi ọjọ́ mẹ́fà ló pè fún wa so ìwà tó wá mú ọjọ́ méje yẹn wọ́n fi ti ọ̀rọ̀ yẹn dànù wọ́n ní ànábì wa Muhammad sọ tí Abu Hurairah sọ pé ànábì gbóhùn lọ́wọ́ mú báyìí so ìmáàmù Sheikh Murtadoh ó mú àyà kùránì ó fi gbá kíni dànù ó fi gbọ́rọ̀ Abu Hurairah dànù pé ọ̀rọ̀ yẹn accept ẹ̀ wọlé tí kùránì wíre so lẹ́mọ̀ pé tòun tí kùránì bá wí ó ṣe ká mọ gbọ́lá fún náà ní ju ẹni àdìs tó bá ti contradict lọ ṣé bá ti pé àdìsí sọ̀rọ̀ kan báyìí kùránì sì sọ̀rọ̀ kan ẹ gbọ́lá fún kùránì yẹn làwọn ń sọ pé ká mọ́ gbọ́lá fún náà la fi dọ́lọ́tẹ̀ lómi so níbí báyìí ní tí bàbá yìí ṣe ó dà ó kọ́kọ́ fi àdìsí ó fi àyà kùránì ó fi ṣe kí ni ó fi gbọ́lá fún ó kọ́ gbọ́lá fún àyà kùránì ó wá fi gbá àdìsí Abu Hurairah ìlànà tó ka ọjọ́ méje pé lọ́lọ́run fi dá gbogbo nǹkan pé ànábì sọ bẹ́ẹ̀ fún ànábì sì gbóhùn lọ́wọ́ mú báyìí ànábì fi sọ bẹ́ẹ̀ Allahu Akbar náà bàtí bàbá yìí kọ́kọ́ gbá yẹn dànù náà ó wá tún òun náà wá tún aṣọ kínní kan tó mú arẹ́rìn díẹ̀ ó wá tẹ̀síwájú sọ pé wàkọ́dí sàbátà filẹ̀ hadisi sahih muttafaqu ala sihhatihi ó sì ti yé wa tẹ́lẹ̀ wípé takanu hadisi tẹ́lẹ̀ yàtọ̀ sí pé kùránì sọ pé ọjọ́ mẹ́fà yẹn o àti kọ́kọ́ gbá yẹn mú pé hadisi wá jẹ́ kó yá pé anna akral makalukọ́ọ̀tì pé èyí tó kángun nínú nǹkan tọ́lọ́run ọba dá káàna Adam pé ó jẹ́ Ádámọ̀ ní nǹkan tọ́lọ́run ọba dá ní dídàgbẹ̀yìn ṣé ń gbọ́rọ̀ báyìí pé dídàgbẹ̀yìn o ọlọ́run bá dá ọmọ ànábì Ádámọ̀ lọ́lọ́run dá ànábì Ádámọ̀ lọ́lọ́run dá ní dídàgbẹ̀yìn wà ní káàna Adam kúlìkọ̀ yawmal jumu'ah pé níjọ́ Jímọ̀ ni wọ́n dá Ádámọ̀ lọ́lọ́run dá Ádámọ̀ definitely tán bá wá dá Ádámọ̀ níjọ́ Jímọ̀ wà idha kana akirol kálkì káàna yawmal jumu'ah tí ìjọ́ Jímọ̀ bá jẹ́ ọjọ́ gbẹ̀yìn ọjọ́ tí wọ́n sì jẹ́ pé Ádámọ̀ ni wọ́n dá gbẹ̀yìn gẹ́gẹ́ bí àtìsí sì sọ definitely yóò jẹ́ wípé Sunday ní ọjọ́ àkọ́kọ́ tábà mú Sunday ọjọ́ àkọ́kọ́ a mú Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday ní wàá jẹ́ ọjọ́ kẹfà definitely ọjọ́ kẹfà yẹn yóò wá jẹ́ ọjọ́ gbẹ̀yìn tó sì mọ̀ ṣe déédéé ọjọ́ mẹ́fà tí kùránì sọ tí kùránì bá ti wá gbà pé ọjọ́ mẹ́fà ni kùránì sọ tàdérádìsì tó sọ wípé
ọjọ́ Friday ni Ọlọ́run parí dídá àwẹ̀ ẹ̀dá á jẹ́ pé ọjọ́ Sunday lọ́jọ́ àkọ́kọ́ ó ṣe calculation brain ti tẹ̀ ń bẹ̀ bàbá yẹn gbé brain kalẹ̀ wá fi ṣe calculation subhanallah. Ó ti yẹ pé dídá wọ́n sọ pé Ọlọ́run sọ pé ó dá Ádámọ̀ yìí Abu Hurairah ló gba àdìsí yẹn wá Abu Hurairah ló gba àdìsí yẹn wá gẹ́gẹ́ bó ṣe gba àdìsí tí wọ́n gbádà nìyẹn òun náà ló gbé àdìsí wá tó split ẹ̀ láàrin àwọn sàábé wọ́n sọ pé ànábì sọ pé òun náà ló gba àdìsí pé Ọlọ́run dá Ádámọ̀ ní kíni o níjọ́ Friday. Ẹ bá lọ wo àwọn ọ̀rọ̀ yẹn látẹnu Abu Hurairah ni ẹnu Abu Hurairah náà ti ń gbọ́ pé ó ń fọ́n ọ̀rọ̀ yẹn kiri pé wọ́n dá Ádámọ̀ ní kíni o níjọ́ Friday. Abu Hurairah náà ló sọ̀rọ̀ yẹn ló fọ́n káàkiri. So pé èèyàn wà tẹ̀lé ọ̀rọ̀ Abu Hurairah láti fi báàkì ọ̀rọ̀ yìí ọ̀bù pé bẹ́ẹ̀ ni níjọ́ Friday ni wọ́n parí dídá ẹ̀dẹ́ níyàn níjọ́ Sunday Ọlọ́run bẹ̀rẹ̀ kálíkù. Abu Hurairah náà ló sọ yìí. Abu Hurairah Kùránì ò sọ òsì tí ànábì ti sọ. Ànábì ò jẹ́ ká mọ̀ pé tí ọjọ́ 6 ló wà ní ọ̀sẹ̀ ni àbọ̀jọ́ 2 ànábì ò kò síbi tó ti sọ. So brain tí bàbá yìí gbé kalẹ̀ ànábì ò wá lè mọ̀ nǹkan títí kó mọ́ lè là fún wa pé tó ọ̀sẹ̀ kan ó kó ọjọ́ 6 sínú ọ̀sẹ̀ kan ó kó ọjọ́ 7 sínú ànábì ò mẹ́nu bà bẹ́ẹ̀. So brain ni bàbá yìí fẹ́ gbé kalẹ̀ láti fi ṣe calculation ti tiẹ̀ kò síbi tí ànábì ti sọ. So kò síbi tí ànábì ti sọ ọ̀sẹ̀ ọjọ́ tó kó sínú ọjọ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kò ànábì ò mọ̀ ìparí ọ̀sẹ̀ ànábì ò mọ̀ ọjọ́ 2 ló wà ń bẹ̀ ànábì ò mọ̀ ọjọ́ 6 ló wà ń bẹ̀ ànábì ò mọ̀. So nínú ọjọ́ kan náà ànábì ò mọ iye wákàtí kò lè sọ pé wákàtí báyìí ló wà kò sí tí ànábì sọ pé wákàtí báyìí 24 hours make a day ànábì ò sọ fún wa ká tó sọ ti seconds ká tó sọ ti minute. Lẹ́ni tó ṣù tó kàn bá ń lẹ̀ akaza náà ló sọ nǹkan tó sọ pé nánú kọ́ọ̀mù nánú ummatun ummiyatun àwa àjọ tí à ń wí àmọ́ wọ́n ṣe máa ń ka àwọn kinní yẹn. So nípa mímọ̀ nípa ẹ̀ ànábì sọ pé àmọ́ ni kì í sì ń ṣe láìfi tí èèyàn bá sọ pé àwọn ò mọ̀ nǹkan òun ò mọ̀ nǹkan kì í ṣe láìfi kì í sì ṣe jà. Náà so gbogbo nǹkan tí àwọn àfáà yìí wá mú wá yìí kò sí ẹ̀rí kan tó jẹ́ kó yé wa wípé nínú ọdún kan ọjọ́ báyìí ló wà ń bẹ̀ nínú oṣù kan ìta ànábì balẹ̀ lànábì sọ pé àmọ́kà àmọ́ ó dà pé báyìí ni nígbà míì á jẹ́ 29 nígbà míì á jẹ́ 30 ànábì kan fọwọ́ ṣe direction ni ká tó wá sọ pé tó ọ̀sẹ̀ 4 ló wà nínú oṣù kan ọjọ́ 7 ló wà nínú ọ̀sẹ̀ kan wákàtí 24 ló wà nínú ọjọ́ kan ànábì ò sọ kò síbi tí ànábì ti sọ. Náà báwo la ṣe wá di onímọ̀ gbogbo kìíní yìí kò sí ní tó fàájú wípé nínú àwọn ọjọ́ tá à ń wí yìí tẹ bá ka Kùránì látòkè kanlẹ̀ ọjọ́ méjì péré ni Kùránì mention fún wa nínú ọjọ́ méjì táwa ń pè lọ́sẹ̀ kan ọjọ́ méjì péré lọ́lọ́run múrí wáàyí wá fànẹ́bì lé lórí pé ọjọ́ yìí báyìí ni ó ní pé àkọ́kọ́ yaumul juma ọjọ́ jímọ̀ ẹ̀kejì yaumu sábtì ọjọ́ sábtì yẹn náà dẹ̀ ní àwọn èèyàn ti ń lò ká nẹ́bí wa Muhammad tó dé bákan náà lọ́jọ́ àpéjọ náà Ọlọ́run kàn dárúkọ pétò ní ọjọ́ àpéjọ tí wọ́n ti ní ọjọ́ tí wọ́n ń péjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì wá dé ànábì wá pétò àmọ́ péjọ ànábì náà wá pétò ìpéjọ ọjọ́ báyìí nàbí wọn mọ̀ ànábì wá yí padà sí pétò ìpéjọ atáàmọ̀ sí o àìsìn làámọ̀ fi péjọ. So ọjọ́ méjì péré ni Kùránì mú wá kò sí yamil ahad yamil isnen yamil sulasa yamil arbiha yamil khamis kò sí lẹ́yìn yamul juma tí Kùránì dẹ̀ sọ ibi tó dẹ̀ ti pé yamul juma fún wa ní Kùránì àyè kan péré ló ti pé Kùránì ti yamul juma nínú ti suratu juma tó gbogbo àmọ́ ẹ̀ yíyá ayọ́ alladina amanu ìdánú díyàlì sọ̀láti mí yamul juma tí wọ́n bá ti pè ń níjọ́ jímọ̀ ọjọ́ àpéjọ so ọjọ́ àpéjọ ní Kùránì gbé wá àwa píkì yẹn pé tó ok àmọ̀ pé ọjọ́ yìí ní yamul juma lọ́jọ́ àpéjọ
sígbà tá a mú ní ọjọ́ àpéjọ báwo la ṣe wá mọ̀ pé ọjọ́ àpéjọ míì tún pé abámu ọjọ́ àpéjọ lé ní ìsìn báwo la ṣe mọ̀ pé ọjọ́ àpéjọ míì tún ti dé ànábì ò ṣàlàyé ẹ̀ fún wa àmọ́ ìmásúnúmì tó wà nílẹ̀ lànábì tẹ̀lé pé tó bá ṣe jímọ̀ lélẹ̀ pé jímọ̀ míì tí ó tún dé o yóò di ijọ́ kẹfà bíjọ́ keje o ànábì ò mọ̀ àmọ́ tó wà nílẹ̀ ni pé ìmásúnúmì tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ náà ni pé ọjọ́ báyìí wọ́n máa ń pè ní júmọ̀ yìí àbí ní ọjọ́ àpéjọ yìí 7 days ni wọ́n ń kà 7 days yẹn dẹ̀ ni kò sẹ́ni tó jẹ́ ká mọ̀ ju pé àwọn astronomers ló jẹ́ ká mọ̀ pé 7 days ló make a week. So ànábì náà tẹ̀lé ìmọ̀ astronomy fún wọn tó ń takò. Ànábì náà ṣe kí ni ó tẹ̀lé ìmọ̀ yẹn fún wọn tó ń takò ìmọ̀ astronomy pé wọ́n fi mọ ọdún wọ́n fi mọ oṣù pé ìjọba yìí ni oṣù ó parí àbí ìjọba yìí. Ànábì náà kò mọ ọjọ́ tí ọjọ́ kejì ó jẹ́ àbí ọjọ́ kejì ó jẹ́ ìmọ̀ astronomy tó wà lẹ́ lànábì tẹ̀lé lànábì ń fọ́lò. Ọjọ́ yẹn dẹ̀ ni ọjọ́ sábtì ni ọjọ́ júmọ̀ ni tó bá ti kí júmọ̀ kan lẹ́nìí pé júmọ̀ òun ni ó tún tẹ̀lé ó dìgbà tí wọ́n bá ka 7 yẹn tó bá pé látúnṣe júmọ̀ mi tí 7 mi bá tún pé látúnṣe júmọ̀ mi tí 7 mi bá pé látúnṣe júmọ̀ mi. Ànábì ṣe mọ̀ pé bọ́ọ̀lù àlọ́ ti mọ̀ pé 7 days náà kà ní a week bọ́ọ̀lù ànábì ṣe mọ̀ ànábì ò mọ̀ but ìmásónómì tó ti wà nílẹ̀ táwọn yẹn ti gbá research ká ànábì Muhammad tó dé pé 7 days make a week àmọ̀ ṣe lọ́sẹ̀ ìpéjọ wa yìí wá ń bọ́ sí lọ́sẹ̀ so ìtì júmọ̀ nù Ọlọ́run dárúkọ júmọ̀ ní Kùránì Kẹ́rímù bákan náà ó dárúkọ sábtì tó wá dárúkọ yìí ó dárúkọ bí ọ̀nà 5 fún wa láti fi mọ rán ànábì pé wà lákọ́dí alimtumu lẹ́dínà èyítàdọ̀ minkum fi sábtì Ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì Ọlọ́run fún wọn ní ọjọ́ kan pé ọjọ́ yìí ó ọjọ́ sábtì ni ọjọ́ tẹ́ pé ẹ má ṣe gbá ẹ má ṣàwo tó mọ̀ jẹ́ bí ọjọ́ ìjọsìn lọ́dọ̀ tiwọn ọjọ́ sábtì ni Ọlọ́run sọ fún ànábì pé Ọlọ́run wá rán ànábì létí nípa ọjọ́ yẹn tó ti ṣẹlẹ̀ kọjá ṣáájú kánábì wa Muhammad tó dé àwọn tó sì kọ tí wọ́n tẹ̀lé ọjọ́ òfin pé ẹ má ṣe pé ẹ má ṣàwo ọjọ́ yẹn Ọlọ́run sọ wọ́n di ọ̀bọ. Ọlọ́run wá rán ànábì létí pé ọjọ́ sábtì yẹn ká ànábì tó dé nílé ti ṣẹlẹ̀ ṣáájú Ọlọ́run kan rí ó ń sọ fún ànábì bẹ́ẹ̀ so tọ́lọ́run dárúkọ ní Kùránì fún wa júmọ̀ fún ànábì wa Muhammad sábtì tó dẹ̀ fi ń sọ̀rọ̀ náà àmọ́ sábtì yẹn ó ti wà nínú àkọọ́lẹ̀ àwọn lárúbáwá náà táwọn náà ti jogún ẹ̀ tí wọ́n ti ń lò pé ọjọ́ sábùtì ká ànábì wa Muhammad tó dé so wọ́n ti jogún ọjọ́ 7 nínú ọ̀sẹ̀ tí wọ́n jogún ẹ̀ látara ìmọ̀ kíni o astronomy ni so ọ̀nà tí Ọlọ́run dẹ̀ ti dárúkọ sábùtì fún ànábì ó sọ ní Suratul Baqarah ó tún sọ níbòmíì ní Suratul Nisa Suratul Baqarah verse 65 ọ̀nà 5 péré ló ti dárúkọ sábtì tó ń sọ nígbà yẹn nípa ọmọ Ísírẹ́lì fànẹ́bì ọjọ́ bí ọjọ́ ìpéjọ ní fáwọn náà so Suratul Nisa níbòmíì Suratul Nisa verse 154 bákan náà ó tún sọ níbòmíì ní Suratul A'raf verse 163 níbòmíì ó tún sọ Suratul Nahl verse 124 pé innama ju'ila sábtù ala alladhina ikhtalafu fihi àṣẹ sábtù fún àwọn tó ṣe ìyapẹnu lórí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà náà lọ́hùn ya ayyuhal ladhina amanu. so Ọlọ́run tó wá tẹ̀síwájú ó tún ní bákan náà ní Suratul Nisa verse 47 ìyẹn náà sọ̀rọ̀ nípa sábtì tó ń sọ fún ànábì pé nígbà yẹn lọ́hùn tí Kùránì dárúkọ fún wa pé ká sọ pé ànábì wa kó ọjọ́ ló fi wá pé 7 days in a week ẹ ò lè rẹ́rìí fún un ìmọ̀ astronomy lànábì náà tẹ̀lé kẹ́nìkan máa sọ pé ànábì tó tẹ̀lé ìmọ̀ astronomy definitely ìrun tí bá ń kí Ọlọ́run ò ní gbà nítorí pé gbogbo ẹni tó bá ti ń wá ìmọ̀ astronomy yẹn
ó ti takò tọlọ́run, ti takò tànà gẹ́gẹ́ báwọn kan ti ń wí kiri náà mọ̀ wípé àwọn náà ń lo ìmọ̀ astronomy láti fi ka ọjọ́ àti nǹkan tí ń bẹnu ọjọ́, ọ̀sẹ̀ àti nǹkan tí ń bẹnu ọ̀sẹ̀ títí tá fi wá ka oṣù tá fi ka ọdún. Ọdún nìkan lẹ wá ń wò pé wọ́n sọ pé àásọdún báyìí kìnnì kan báyìí ìmọ̀ astronomy tó sì ń gbé wá. Astronomy yẹn náà ṣiṣẹ́ kan seconds tá ń lò seconds kì í ṣe ànábì wa Muhammad. Náà yóò wá dàbí pé àwọn èèyàn yẹlubútù báwo ló ṣe wá bí ọ̀rọ̀ yẹn ẹ wá wo bí ọ̀rọ̀ yẹn ṣe wá wà ní tó fi rárí pé à ń lo 7 days in a week. Kí ni astronomy gbàjọ wọ́n fi sọ ní 7 days in a week. Àti kọ́kọ́ yí wa wípé ìyẹn tó fi ń pe 24 hours make a day. Àsìkò tí oṣù ilẹ̀ ẹlẹ̀ yìí tá a wà lórí ẹ̀ tá a mọ̀ pé ń yí bí n tó wà lẹ́yìn mi bó ṣe yí bí bọ́ọ̀lù ni bẹ́ẹ̀ náà ni ilẹ̀ ẹlẹ̀ yí yóò wá yí yóò yí kó tó yí yíyí tí ó bá ń yíká ara rẹ̀ wọ́n á wo iye hours náà pẹ̀lú research náà astronomy gbà wá jẹ́ 24 hours ní kíní ó fi yí yóò yí yàpé bí báyìí ní hay wà yóò wá yí lọ báyìí yóò padà síbi tí hay wà yẹn padà yóò lò 24 hours. Ànábì kọ́ ló ṣàlàyé ẹ̀ ànábì náà dé ó ń lo mímọ̀ rẹ̀ ni. Àwọn astronomers ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú research tí wọ́n gbà. Wọ́n ti ń gbá research yẹn gan ká ànábì wa Muhammad tó dé because Ọlọ́run ló sọnù pé tó àtòrun àtòṣùpá o ẹ mọ fi ṣe òǹkà àwọn yẹn dẹ̀ ti ń ṣe òǹkà wọ́n ti fi ń ṣe òǹkà ká ànábì tó dé. Ọlápá ànábì wa Muhammad sàwọ́sá kò mọ òǹkà yẹn láti kà á lọ́lọ́run fi gbé pé tẹ́ ẹ bá ti rí ìlétésù ní kíní kan ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ because Ọlọ́run ò tí kò fún ní mímọ̀ kíní yẹn. Okay mọ tẹ̀lé léyìí that's another way round. Ọ̀nà tá a láti sọ pé níjó ni pé ọ̀nà tá a fi mọ̀ pé oṣù parí á bẹ̀rẹ̀ oṣù ọ̀nà mẹ́ta ni. Ọ̀nà àkọ́kọ́ kẹka ètò ń bọ̀ tó bá pé 30 ọ̀nà kejì kó fojú ẹ̀ gan ni eléyìí ọ̀nà kẹta ni àwọn tó ti ń kà á lẹ̀ 2 sí 3 tí ọ̀nà mẹ́ta ni. Sọ́la pé ànábì ó jẹ́ nàbí yìí lè hùmí yìí lọ́nà àgbẹ̀tò but ó sì náwó òun mọ́ ká bọ́n ṣe ń kà òun mọ́ bó ṣe ń kà Ọlọ́run àni òkè tó bá ti rí kíní ìlú sánmọ̀ ó ti tó náà nù ni Ọlọ́run tètè fún ní short cut tó yá ẹ gbọ́ short cut tó yá lọ́lọ́run tètè fún ànábì wa Muhammad sọ̀rọ̀ sí pé ọ̀rọ̀ tó fi tètè mọ̀ pé kíní o oṣù parí oṣù bẹ̀rẹ̀ rí tó bá ti rí. Ní ìtìyàn náà sì kọ́ dí mímọ̀ tọ́lọ́run ti sọ ṣáájú pé tó àtòrun àtòṣùpá o ẹ mọ̀ fi ṣe òǹkà ọdún ẹ sì mọ̀ fi ṣe òǹkà gbogbo ìṣirò tẹ́ ẹ bá ṣirò tí ò kọ́ dí ara wọn. Náà alternative lọ́lọ́run fún ànábì níbi pé tó o bá ti róṣù. Náà àwọn èèyàn wá ń gbèrò orí kalẹ̀ pé ok báwo ni 7 days ṣe wá sẹ́ẹ̀lẹ̀ tànábì náà ń tẹ̀lé táwa náà ń tẹ̀lé ní. Ìrun tá à ń kí lé ní ń bọ̀ mí yìí hùn. Náà yẹ̀rìbùtù báàdùl àsìlá fẹ̀lẹ̀tì báàrì lọ́wọ́ ṣubú ìsàbùn àyà ìbẹ̀lẹ̀ Yahudi. Ẹ̀bá náà kan wọ́n ní àwọn Yahudi àwọn kan so mọ́ Yahudi pọ́n Yahudi náà mú ideology 7 days in a week wá. Àwọn kan ní àwọn Yahudi ni àwọn Yahudi tó ti pẹ́ ìbẹ̀lẹ̀ Yahudi kúdàmá wàdálìkà wífkàn lè Taurat. Wọ́n wá fi sọ pé ẹ̀rí ìyẹn wá sí dédé ẹ̀rí tó wà nínú Taurata wọn alẹ́ tí kọ́dàrá tí zamanal kalki sábò àyà mi. Wọ́n ní nítorí wípé ẹ̀rí tó wà nínú Taurata wọn ni pé ó ní Taurata tí sọ jẹ́ kó yé wa pé Ọlọ́run dá igbá ó dá àwo ọjọ́ kìíní ó dágbá ọjọ́ kejì ó dágbá nígbà tá a kà gbogbo ọjọ́ yẹn lọ ó ka 7 days. So Bíbélì gbé wá pé 7 days lọ́lọ́run fi dá àwọn nǹkan dídá rẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan sì mú wá pé ìdán náà sọ tí àlà ànàlọ́ha kàlákọ̀ọ́ káwọn fi àyà mí pé Ọlọ́run bá dá àwọn ọjọ́ ní ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí wàjàlásà fi yawmi sáàbì nígbà tó wá dijọ́ kejì Ọlọ́run wá jókòó bíi ti bí Ọlọ́run wá sinmi Ọlọ́run jókòó alàlẹ̀ àrùsì wá jókòó sórí àlẹ́ àràṣì ẹ̀
so táwọn fi mú pọ́ìntì tí wọ́n wà ní pé bíbélì sọ pé ọjọ́ kìíní báyìí ọjọ́ kejì báyìí tó fi wá dárúkọ ọjọ́ méje èyí tán fà á tán fi lọ mú ọjọ́ méje nìyẹn pé ọjọ́ méje ni ọ̀sẹ̀ dá sí. Allah anna ba'da al-adillati tushiru ila anna al-yahudi akazu fikrata al-usbu'i min thaqafati biladi ma bayna reni allati kana ya'ishu fiha sumeriyun wal babiliyun. Àwọn ẹ̀rí táwọn èèyàn mú wá yẹn kì í ṣe ẹ̀rí yẹn in tí àwọn Yahudi tó ṣáájú táwọn náà gbára lé òun ni ẹ̀rí àwọn Sumeriyun àti Babyliyun. Ta ni àwọn Babyliyun? Àwọn Babylonians, àwọn scientists Babylonians, àwọn ni wọ́n gbé kọ́sàmọ́ Sumeriyun wal Babyliyun al-ashhura ila al-asabi. Àwọn Babylonians yìí àwọn ni scientists, àwọn astronomers wọn, àwọn ni àkọ́kọ́ jẹ́ pé wọ́n kọ́kọ́ jẹ́ ká mọ̀ tí ń jẹ́ oṣù. Yìí tànábì jogún bá tànábì fi ìka ṣe báyìí ṣe báyìí ṣe báyìí nítorí pé Kùránì ò jẹ́ kó yé wa pé 30 days ni o. Kùránì kọ́. Yìí tànábì jogún bá ìyẹn náà dẹ̀ ṣàn wá láti ọ̀dọ̀ àwọn kùdàmáwù ni àwọn Babylonians, àwọn scientists wọn náà ṣiṣẹ́ yẹn kalẹ̀ pé 30 days ni or 29 days. Àwọn astronomers ló jẹ́ tó ìmọ̀ tí wọ́n ń gbá research yẹn kalẹ̀ tànábì jogún bá lànábì náà fi wá ń sọ fáwọn àlè mọ̀ pé àwọn ò mọ̀ ká o àmọ́ níta jogún bá ní akaza akaza akaza. Ẹ̀rí pọ̀rọ̀ yẹn ti clear. So àwọn Babylonia àwọn ni àkọ́kọ́ al-ashhur ila al-asabi. Àwọn ni wọ́n pè oṣù ní 777 7 àkọ́kọ́ ìyẹn jọ́sẹ̀ kínní 7 wọ́n á pín 7 ọ̀nà mẹ́ta. Wàkọ́sàmú usbuwa ila sab'ati ayyam. Àwọn Babylonia náà ni wọ́n wá mú èyí tá a pè lọ́sẹ̀ kan yìí wọ́n pè sọ́nà méje, wọ́n pè ní 7 days. Àwọn ló jẹ́ ká mọ̀ pé 7 days ni wíìkì ó máa jẹ́. Àwọn astronomers nìyẹn o. Ànábì wa Muhammad kọ́ o. So oúnjẹ ni wọ́n ń lò lànábì náà lò náà fi ń kí júmà sí júmà. Astronomers ló jẹ́ ká mọ̀ 29 days or 30 days lànábì náà fi ń júwe rẹ̀ fún àwọn sàábé rẹ̀. Àbí ẹgbọ́n ká ànábì sọ pé tó Jibril wá bá mi tó sọ pé tó 29 days ni àbí 30 days ni ẹgbọ́n náà rọ̀ ànábì. Ẹ gbọ́ níta ànábì bá ní ó ní àwọn ò mọ̀ ká o dàbí pé àwọn èèyàn ń bẹ tán kà á, àwọn èèyàn ń bẹ tí wọ́n mọ̀ ń pẹ̀ bọ́tà àwọn ò mọ̀ ká àmọ́ báyìí ni tó jogún bá lòun náà ṣàlàyé nìyẹn. So àwọn Babylonians náà jẹ́ ká mọ̀ àsìkò iye tó wà nínú ọjọ́ tó wà nínú oṣù ànábì jogún bá tó tẹ̀lé wọn. Àwọn ló jẹ́ ká mọ̀ iye ọ̀sẹ̀ tó wà nínú oṣù kan pé ọ̀sẹ̀ 4 ni. Wọ́n ló wáyé ká mọ̀ iye ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan pé méje ọjọ́ ni. Ànábì kọ́. So ìwọ tó ń takò gbogbo pé ìmọ̀ astronomy kìíní kankan jẹ́ pé tọ́dún bá ti dé a máa gbọ́ oríṣiríṣi yóò máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tọ́ọ̀dẹ̀ ronú lọ bí gbogbo ibi tá à ń pè ẹ́ sí afẹ́ kí wọ́n náà ronú lọ bẹ̀ lọ́gbà research ẹ̀ ó mọ̀ pé ànábì kọ́ tó bá lè fún mi lẹ́rìí pé ànábì ló kọ́ wọn pé iye báyìí ni náà nǹkan tí mo ń kà kalẹ̀ yìí wàláì ó ti win a prize. Wàkọ́ samuel usbuha ila sab'ati ayyam àwọn náà pé ọjọ́ fún wa ọjọ́ ọ̀sẹ̀ kan o ọjọ́ méjì ni ó wà ní ọ̀sẹ̀ kan. Ó dẹ̀ ní rísì tí wọ́n fi pín, ó ní rísì tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi pín bẹ́ẹ̀. Wa qama al-Babiliyun bi tasmiyati kulli wahidin min ayyamil usbu'i. Àwọn Babylonia àwọn Babyloniyun àwọn náà sì náà dìde láti máa sọ ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀sẹ̀ yìí. Àwọn náà ni wọ́n sọ ọjọ́ kọ̀ọ̀kan látọ̀dọ̀ tiwọn nígbà tí wọ́n ti kékeré pé méje ni o. Àwọn á sọ ọjọ́ kọ̀ọ̀kan ní orúkọ kọ̀ọ̀kan. Yìí tí wọ́n sọ tá a jogún látọ̀dọ̀ wọn. Monday, Sunday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday.
àwọn náà ní ó jẹ́ ká mọ̀ pé méje ni àwọn náà wá mú lórúkọ kọ̀ọ̀kan ìdí tó fi wá mú lórúkọ kọ̀ọ̀kan istinadan ilal kawakib ẹ̀rí tán fi mú ní ẹ̀kọ́ kan tán fi pè méje ní pètò wọ́n gbára lé pètò nígbà táwọn gbá rìsáàṣì àwọn kawakib àwọn pílánẹ̀tì bíi méje ló wà ní sánmọ̀ ẹ gbọ́ ó tẹ̀ jẹ́ wípé àwọn ní pílánẹ̀tì méje táwọn ẹ̀rí tó ṣe gbòógì méje ló wà ní sánmọ̀ títóbi wọ Ọlọ́run wọ́n ní afwan gbogbo ẹ̀ méje náà mú láti sánmọ̀ wọ́n ní yàtọ̀ sí oòrùn àtòṣùpá àwọn akọ́ ọ̀hún márùn-ún jọ oòrùn dúró fún kan òṣùpá oòrùn dúró fún kan òṣùpá dúró fún kan oòrùn náà pè ní Sunday wọ́n á kú mú ọjọ́ kan wọ́n fi sọ tòòrùn wọ́n tún mú ọjọ́ kan wọ́n fi sọ ti kíni o Monday ìyẹn jẹ́ Monday àkọ́kọ́ sun ọjọ́ ti sun ẹ̀kejì ọjọ́ ti moon Sunday Monday àwọn Babylonian ni látàrí research tán gbá astronomy tí wọ́n mọ̀ so wọ́n wá mú ilal kawakib kamsal maruf aladayhi ní ìtí àwọn kàwákìbù márùn-ún tí wọ́n mọ̀ tó jẹ́ gbòógì lọ́dọ̀ wọn tó jẹ́ márùn-ún yìí àkọ́kọ́ yìí tá ń pè ní Atarid ẹ̀mẹ̀ pé fáwọn tí ó lọ ka mímọ̀ scientist wọ́n ní planeti mẹ́sàn-án la ní nínú àwọn planeti yẹn àwọn Babylonian gbòógì márùn-ún náà wọ́n mú jáde ńbẹ̀ wọ́n fi kún oòrùn àti òṣùpá wọ́n ní àkọ́kọ́ ni mercury náà pè ní Atarid mercury àti alimariku Mars Atarid almarik Atariku ni mercury almariku ni Mars azohratu ni Venus alimushara ni Jupiter àti wazalu Saturn orúkọ márààrún yìí náà ni àwọn náà wá mú wọ́n wá fún ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ ti mercury rèé ọjọ́ Venus rèé Jupiter rèé Mars rèé Saturn rèé wọ́n fi wá yọ Monday Tuesday Wednesday Thursday Friday Saturday àwọn wọ́n ní orúkọ táwọn fi ń pè àwọn kinní yìí náà fi wá sọ wọ́n náà fi pé tó méje yìí náà wá gbé kalẹ̀ pé méje yìí ni ọjọ́ kọ̀ọ̀kan ó máa jẹ́ tá bá ti wá rí méje yìí á jẹ́ pé a ti ka ọ̀sẹ̀ kan nìyẹn tá bá ti wá ka ọ̀sẹ̀ kan kínní ọ̀sẹ̀ kan kejì ọ̀sẹ̀ kan kẹta yóò mọ̀ di pé à ń ka 29 sí 30 nìyẹn tá bá sì ti ka 29 sí 30 oṣù kan ti pé nìyẹn ìta Ànábì wa Muhammad baálẹ̀ so ìmọ̀ yẹn náà ń bá bọ̀ ìmọ̀ yẹn ti wá fọ́nká gbogbo ìlú tó fi délẹ̀ Lárúbáwá náà méje ni méje yẹn ẹ wá rí àwọn ìlú mi àwọn wá ń yí orúkọ yẹn padà pé a ti mọ̀ pé méje ni àwọn náà kókè àwọn náà mí wá ń yí orúkọ mi padà ètò àwọn mọ̀ pé lè báyìí àwọn wọ́n yìí ń tẹ̀lé méje yẹn pé méje ló wà nínú ọ̀sẹ̀ kan Ànábì ò kọ́ wa bá délẹ̀ Lárúbáwá lé ní táwọn náà lè yamul had yamul isnain làtà méje náà ká méje ni wọ́n kà àwọn ayé tí wọ́n padà pé òkè ogun tá à ń jà níjà ogun tí wọ́n jà ọjọ́ tí wọ́n bá jagun ọjọ́ tí wọ́n bá jagun kankan wọ́n fi mú afwan yamul had yamul isnain yamul làtà afwan yamul had yamul isnain yamul ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà wọ́n fi wá mú àwọn ọjọ́ tiwọn náà so wọ́n mọ̀ pé méje táwọn ti bí yẹn wọ́n yìí retain ẹ̀ pé yóò mọ̀ jẹ́ méje ọ̀sẹ̀ kan so ìmọ̀ wọn ní Jupiter ní astronomers ni tó jẹ́ ìmọ̀ fàlàkì gbẹ́ni tó bá ń ta ìmọ̀ fàlàkì tó dẹ̀ ń tẹ̀lé 7 days in a week tó ń tẹ̀lé 24 hours make a day tó ń tẹ̀lé minute tó ń tẹ̀lé per second ìmọ̀ náà ló ń lò ó Ànábì kọ́ ló kọ́ wa wọ́n tanra rẹ̀ jẹ arákùnrin. náà
so atakwimi romani asibati ayyamul usbu'i sabuha juz'a mina takwimi romani wá di pé 7 days tán wá mú wá yẹn wá di nǹkan pé òun ló popular ní gbogbo agbègbè àwọn ilẹ̀ róòmù ń lò ó ilẹ̀ róòmù àwọn náà bá gbé Monday Tuesday àwọn náà ń lò nílẹ̀ róòmù àwọn ìlú mi náà ń lò àwọn ìlú mi náà ń lò nìkan àwọn náà sáré pé ìmí lè yí orúkọ ìpadà but wọ́n yí maintain 7 days in a week. àwọn kan wá wá àwọn tẹ̀lé 7 days in a week o but mi ì lọ bẹ̀ àwọn ẹ̀rá lẹ̀ nínú wíìkì tí àwọn ìlú mi kódà nínú àwọn ìbọn bẹ́ẹ̀ mo rí pé ní àwọn ìlú mi gan 10 days ni wọ́n kà per week tiwọn 10 days per week. ṣẹ́rí tá a fi ń ka tabaki jímọ̀ ní ọlọ́dọ̀ wa lẹ́nìí àkànádá 7 days àtúkọ̀ jímọ̀ mi àwọn ọmọ ìyá kan wà 6 days náà wọ́n ń kà náà fi kí jímọ̀ tiwọn jímọ̀ wọn lè bọ́ sí Monday ó lè bọ́ sí Tuesday ó lè bọ́ sí Wednesday ó lè bọ́ sí Thursday ó lè bọ́ sí Friday àwọn nítò níbo l'Ànábì ti kọ́ wa pé 7 days in a week ìfẹ́ tó bá ń ṣe dialogue dára nídìí mímọ́ nídìí ẹ̀sìn yìí àwọn kan wà 6 days ni wọ́n ń kà náà fi ṣe ìbádà wọ́n ní mùsùlùmí làwọn náà jímọ̀ wọn tí wọ́n kì í 6 days ni náà faramọ́ 6 days ni níbo l'Ànábì ti wá kọ́ 6 days àbí wọ́n ló ti kọ́ 7 days ká mẹ́rin wá ẹ ò lè rí kẹ́lẹ́ pé Ànábì náà tẹ̀lé mọ́ fàlàkì. so ni àwọn Rome náà ń tẹ̀lé 7 days wàkàna ti táàmìlà asma al-jisam samawiya kò sí pé kìíní yẹn àwọn orúkọ tí wọ́n tẹ̀lé ó gbé àwọn orúkọ àwọn ìràwọ̀ àwọn planet táwí yìí ni àwọn náà fi sọ àwọn déèsì yìí títí tí wasadala adbamini ha láìkọ́ bí asma ilẹ̀ ali àti roman ó torí pé àwọn náà wá sọ di pé wọ́n sọ di orúkọ kìíní kan lọ́dọ̀ wọn lọ́tún lọ́sì. bákan náà يذكر أنه لم يعتمد التقويم الروماني يوم عطلة نهاية الأسبوع السبت والأحد. ẹ wá rí i pé níbẹ̀ ni ìgbà tán ti wá rí i pé 7 days make a week yìí náà wọ́n wá tún fi ìròrí kalẹ̀ lókè o àwọn Rome tàbá wa ń ṣiṣẹ́ o a mọ̀ mú ọjọ́ kan nínú ọjọ́ méjì yìí láti máa fi ṣe ọjọ́ ìsinmi. náà Rome wá mú pé òkè o ọjọ́ táwọn ò mú ní ọjọ́ ìsinmi o àwọn kan mú Saturday tó wà ní àkọọ́lẹ̀ àwọn mọ̀ fi Saturday ṣe ọjọ́ ìsinmi àwọn kan wá mú Sunday pé Sunday mọ̀ jẹ́ ọjọ́ ìsinmi. so tó wá bí pé àwa tí àwọn people yìí colonize làánà fi rí pé tó Sunday ló wá jẹ́ ọjọ́ ìsinmi lọ́dọ̀ wọn ló fi di pé Sunday náà jẹ́ ọjọ́ ìsinmi àti Saturday lọ́dọ̀ gbogbo àwa tí wọ́n colonize náà pé ẹni tó ń gbé bọ̀ náà nìyẹn bá ti di Saturday and Sunday wọ́n sinmi tí wọ́n gbé kalẹ̀ ni ní ẹ̀ náà ni wọ́n gbé wá fáà náà àwọn náà làwa náà ń tẹ̀lé bá ti di Sunday Saturday kí everybody dá ṣe dúró everybody ó sinmi so àwọn Rome ni wọ́n gbé yẹn kalẹ̀ nìkan yẹn tó wá spread ní gbogbo ọ̀tún àti òsì according to àná ìyá mi là awal minal utla ti sàmà àwọn náà gbé ọjọ́ kalẹ̀ pé kó sáà ti mọ̀ jẹ́ Sunday and Monday àmọ́ Sunday yẹn nínú òǹkà yóò mọ̀ jẹ́ àkọ́kọ́ ọjọ́ tí a mọ̀ ká ní ọjọ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ ọjọ́ ọ̀sẹ̀ nìyẹn gbogbo ìròrí yìí náà ni gbogbo wa ń lò títí di tó fi dì sí. so gbogbo kínní yìí ilẹ̀ ìmọ̀ kínní o ìmọ̀ astronomy ni là ń lò la fi ń ka oṣù la fi ń kọjọ́ ìwọ tó já lùsùn náà ìwọ náà ń lò ó mọ́tàrà rẹ̀ jẹ ìwọ alùsùfì ìwọ náà ń lò ó mọ́tàrà rẹ̀ jẹ ìwọ amadíyà ìwọ náà ń lò ó mọ́tàrà rẹ̀ gbogbo wa làájọ́ ń lò ó ìmọ̀ astronomy là ń lò tó ẹni kí ẹ ṣe kèfèrí ni wa anabi wa Muhammad náà ṣe kí ni o ó lò mọ́ astronomy. so ayyamul usbu'i INT'L tó gbogbo etí àwọn lárúbáwá tánà wá gbé kalẹ̀ yìí pé ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ó ní orúkọ tí àwọn náà ń pè lọ́lọ́kan òjọ̀kan gbogbo nǹkan wọ̀nyí pé kì í ṣe pé bóyá wọ́n ní ọjọ́ kan kàtó orúkọ táwọn náà ń pè ọjọ́ tiwọn bí lápèjúwe wọ́n ní marati tasmiyatu ayyamil usbu'i INT'L arab bí marahil mukhtalifa ó ṣe di pé wọ́n ń pè àwọn ọjọ́ ọ̀sẹ̀ wọn òun náà in different ways ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi ni wọ́n lò
ìdí utlikọ alayha fi zamani jahiliya qabla al-islam. Kó jẹ́ pé islam dé kánàbí wa Muhammad tó dé ó ní orúkọ tí wọ́n fi ń pe àwọn ọjọ́ wọn, orúkọ tó fi ń pe àwọn ọjọ́ wọn kánàbí wa Muhammad tó dé. Qabla al-islam asmahan adida, ó ní kí n sọ orúkọ kan, orúkọ oríṣiríṣi. Wọ́n ṣàmì pé 7 days ló wà nínú ọ̀sẹ̀ kan, but àwọn á pè ní orúkọ oríṣiríṣi wọ́n fi ṣe kiri, wọ́n fi ń pe àwọn ọjọ́ wọn, orúkọ oríṣiríṣi. Náà nínú àwọn orúkọ ọmọbìnrin jàre ala asabil kọbahil wal amakin, ní òǹdíwọ̀n ìdílé kówá àti agbègbè kówá wọ́n fi ń pe ọjọ́ méje ta nínú ọ̀sẹ̀, ọjọ́ báyìí là ń pe ọjọ́ yìí, ọjọ́ báyìí là ń pele. Kódà ó tún yàtọ̀, ó tún yàpa, kò tún jọra wọn gan pẹ̀lú títóbi rẹ̀ Ọlọ́run. Kàmá àwọn àtàbàrò àwọlẹ̀ àyàmìlẹ̀ òṣùbóyè àwọ̀ àyàmìlẹ̀ hard lọ́dọ̀ tí wọn náà wọ́n ní kódà àwọn náà gbé ọjọ́ Sunday tẹ́lẹ̀ pé ọjọ́ àkọ́kọ́ yẹn wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ọlùdé. Ìwé ìtàn lèmi ń kà o pé ẹ̀yin tẹ̀wà lárúbáwá náà bí wọ́n ṣe ṣe náà ni pé ọjọ́ Sunday náà ó jẹ́ public holiday lọ́dọ̀ tí yín náà, Allahu a'lam. Bóyá tó bá rí bẹ́ẹ̀ náà kẹjá wọn, àmọ́ ìwé àwa ka tírà débẹ̀, à ń kàwé débẹ̀ ni. Ìrá àti mo dẹ̀ ń kà Kitabul Mufassil fi Tariq al-Arab qabla al-Islam, tírà tí ń ṣe àlàyé nípa ìtàn lárúbáwá qabla al-Islam, Islam tó dé ní tírà, orúkọ tírà tí ń ka gbogbo kan yìí nù. So wọ́n ní orúkọ oríṣiríṣi náà fi ń pè àwọn ọjọ́ wọn, so tí yóò sí wọn ni wọ́n pín bẹ́ẹ̀. Kódà irú Sátọ̀dé yẹn sìn ṣàyàrò lẹ́lòmíì ń pè, ọjọ́ yawmil ahad wọ́n pè ní Sunday, hawalu ithneni wọ́n pè ní ahawanu àbí hadu, rasau dubar, arba'au dibar, alkamis munos, aljuma arubatu awele arubat ọjọ́ Jímọ̀ arubat tó ti yé. So ọjọ́ méjì làwọn náà ṣe kí ni àwọn náà mú. Bí láti mọ̀ pé tó àwọn astronomy wọ́n ṣe ìmọ̀ òbí mọ̀ sí wá fọ́nká títí dọjọ́ èní tó fi dórí aago tá à ń lò. Ìmọ̀ astronomy wà ní àwọn tí wọ́n ń kọ àwòkọ́tù sọ̀láàtì tí bọ̀dá mi Ìbàdàn náà tó kọ. Ẹ pé mo mú ẹ̀rí ní last week mo mú wá pé ẹ mọ̀ jẹ́ ká mọ̀ fi rọ́bà àlùmọ̀ yìí lò. Ẹ̀yin náà ń ṣe àwòkọ́tù sọ̀láàtì kalẹ̀ kí àsìkò rẹ̀ tó wá kó àwọn ẹ̀rí yẹn wá, bọ̀dá mi dákẹ́ ni wọ́n sọ kankan mọ́ pẹ̀ mọ́. Ẹ̀rí ni mo kó wa wá pé tó ìrun tí wọ́n kí lọ́la o, àwọn bọ̀dá mi wọ́n ti time everything kalẹ̀. Báwo lẹ ṣe mọ̀ pé time ẹ ni? Báwo lẹ ṣe mọ̀ time ẹ? Wàhálà láì. Ìmọ̀ astronomy lẹ lò. Tẹ bá ṣí kinní yìí sìn, tẹ bá gẹ́gẹ́ mo sọ, tẹ bá mú fóònù yìí sìn, tẹ wo àwòkọ́tù sọ̀láàtì. Ìrun tí wọ́n kí lọ́la ìmí ti ń ká, ó ti ń rí ìdílé báyìí. Per seconds ìwọ̀n ń dínkù seconds by second. Gbogbo seconds yẹn tó fi dórí minute tó fi dórí hours. Kò sí ẹni tó gbé wá, astronomy ló gbé wá, ọlọ́mọ ṣe lè láṣẹ mọ̀ fún wa. So ìmọ̀ astronomy gbogbo wa là ń lò. Continuation rẹ̀ ní ẹja continue kí gbogbo wa lọ kọ́ nípa ẹ̀ sí. Ó rọrùn púpọ̀, ó fi jẹ́ kí gbogbo nǹkan rọrùn fún wa. Àsìkò sọ̀láàtì fún wa ó rọrùn. Òòrùn wà, kò sóòrùn, òjò wà, kò sójò, àti màsìkò tá a kírun. Ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ó sì ń ṣe déédéé, alihamudulilayi. Bákan náà astronomy tó ṣe fún wa pọ̀, ó ṣe ti àsìkò ọjọ́, ó ṣe ká mọ̀ tọjọ́, ó ṣe ká mọ̀ ti ọ̀sẹ̀, pé yẹ ọ̀sẹ̀ méje ló wà nù, ọ̀sẹ̀ mẹ́rin ló wà nù oṣù kan, àmọ́ ọjọ́ méje ló wà nù ọ̀sẹ̀ kan. Astronomy ló jẹ́ àmọ́ iṣẹ́ tí astronomy ṣe nìyẹn. Gbìyànjú ni wọ́n ṣe, mímọ̀ ni wọ́n gbà, Ọlọ́run náà ló sì ní kí wọ́n gbà. Ó sì jẹ́ ká túmọ̀ pé tó 12 ló wà nínú ọdún kan tí Kùránì náà sọ̀pọ̀tì ẹ̀ kọ́lọ́ mọ́ ṣe lè láṣẹ mọ̀. Ìwọ tó ń takò astronomy mọ́ takò astronomy mọ́ o, mọ́ takò so gbogbo tá a wí àádúró báyìí ọlọ́mọ ṣe lè ní àṣemọ̀ ọlá tóbi Ọlọ́run ọlá Kùránì níwájú Ọlọ́run. Ọlọ́run kó gbà ní bàádà èdè wa ọ̀nà wa lọ́wọ́ jù ú bàjẹ́. Kíka ọjọ́ oṣù ọdún nínú Islam, Ànábì wa Muhammad kọ́ ló kọ́ wa, ìmọ̀ astronomy ló kọ́ gbogbo ayé. Astronomy náà Ànábì náà tẹ̀lé láti fi mọ àwọn ọjọ́, láti fi mọ àsìkò tí wọ́n kírun jùmọ̀, àsìkò tí ìrun jùmọ̀ bọ́ sí ìgbà sígbà. Astronomy náà ni bọ̀sìmọ̀ tó wà nílẹ̀ Ànábì náà tẹ̀lé. Ìmọ̀ tó wà lẹ́nu ọjọ́ Ànábì náà fi sọ ọ́ báyìí pé tó ní tó wà nílẹ̀ rèé o. Kò sí Ànábì sọ pé tó Jùbìrìlù kọ́ mi pé oṣù báyìí ni, oṣù báyìí ni. Tí Jùbìrìlù wá kọ́ Ànábì
lásìkò láti bá ti tó ó fi ohun hàn short cut ló fà nábì yẹn short cut ló fún tóun bá ti bọ́ sí wátàrí short cut ló fà nábì tó bá tún lọ báyìí short cut ló fà nábì tóṣù bá ti parí tó bá ti rí kíní kan short cut ló fà nábì bọ́sà nábì nàbí yìí lè hùmẹ́ nábì tí ó mọ̀ ọkọ̀ tí ó mọ̀ ọ́kà yìí sì ṣe láìfi bọ́lọ̀ ṣe gbọ́lá rẹ̀ gbà nìyẹn lára nábì wa Muhammad ilé ọlọ́mọba ṣàlékún kí àti gẹ̀fà nábì wa Muhammad àtòun àtàwọn ará àtàwọn sábẹ̀ ilé ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọdé ó bàjẹ́ alátóbi ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. So alẹ́ àdúpẹ́ náà àmọ̀dó báyìí gbogbo ta ti wá sọ látàárọ̀ fẹ́ni tó bá ní ìpè àti ìpè wọlé ìbéèrè lórí ẹ̀ àbí àfikún àbí àyọkúrò ẹ bá gbé nọ́mbà tí wọ́n pè wá sí nọ́mbà yín lọ́hùn ni ẹ lò nọ́mbà yín tí ni ẹ ṣó ni ẹ so nọ́mbà tí ó wà lórí ojú ìpè yìí ó ní ẹ pè fún ẹni tó bá fẹ́ pè wọlé tí ó fún wa ní àfikún àbí àyọkúrò lórí gbogbo nǹkan tí à ń sọ látàárọ̀ tí ó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ o lè pè mí fún ìbánisọ̀rọ̀ o ìbánisọ̀rọ̀ la nídìí liberation a ní ká máa liberate ara wa because mùsùlùmí wọ́n ti fi nǹkan kan wọ́n ti fi dọ́ọ̀lù wa lọ́pọlọ tá a wà mọ ọ̀tún yàtọ̀ sósì tẹ́lómi ó dẹ̀ mọ gbé nígbè bígbà tí pé tó bá yẹ ṣe báyìí ọ̀wọ́ náà bí kéèyàn mọ sọ pé tó gbogbo ẹni bá tẹ̀lé ìkéde tí mùdírù Markaz tán kéde onírun pé báyìí ni ok kọ́ máa sọ pé afwan ilé yàbí ẹ ṣeun so kí wọ́n máa sọ pé wọn ò nírun títóbi ọlọ́run mo dẹ̀ sọ pé ní Saudi lẹ́ni bẹ́ẹ̀ dé gbogbo mọ́ṣáláṣí wọn ìmọ̀ astronomy wọ́n ti fi kọ gbogbo àkọ́tù sọ láti pátá gbogbo ẹni tẹ́ wà ní ájì ní ìsì ẹ dákun ẹ mọ bá wo mọ́ṣáláṣí yín tẹ́ bá rí mọ́ṣáláṣí ẹ pé bá wà mọ́ṣáláṣí ẹ mọ send ẹ sórí platform wa àbí níbi ẹ bá text ibi text message section ẹ mọ bá ju gbogbo ẹ bá ti snap ẹ ju síbẹ̀ wọ́n ti ṣe kalẹ̀ bóyá tẹ́ fi kúrò ní hajj kí táìmù yẹn lè bá tẹ̀lé tẹ́ fi parí hajj yín táìmù yẹn tí wọ́n ti gbé kalẹ̀ yẹn kí ló jẹ́ kàn mọ́ ìmọ̀ astronomy ni ẹ má takò mọ́ ẹ dákun so fún wọn tó bá fẹ́ pè wọlé nọ́mbà tó wà ní ojú àwòrán yìí ni o pè wọlé àbí ọkọ̀ tabáwí yìí kò bá rí bẹ́ẹ̀ ó fẹ́ bá a ṣe dìbéètì lé lórí ẹ mọ̀ páyé wa wo ebúyàn mímọ̀ ló làdínì àtọgbọ́n ṣáàṣì wa fọwọ́n ìjàmí àkọlọ̀ ìjàrí bàbá yẹn pẹ́ ó ní mímọ̀ ló làdínì àtọgbọ́n kí ni jẹ́ ọgbọ́n ògbé ọgbọ́n bẹ́ẹ̀ ò bá lọ́gbọ́n gan yóò mọ wíwí kúwì because ọlọ́run kọ́kọ́ fi ọgbọ́n ròyìn gbogbo ànábì rẹ̀ ó ní ud'u ila sabili rabbika bil hikmati wa maw'izatin hasana so ọ láti fi ọgbọ́n òye tí ò bá lọ́pọlọ wọ́n kàn máa sọ fún ẹni onímọ̀ kankan so nọ́mbà tó wà ní ojú àwòrán náà nù ẹ̀ ń wò yẹn pé tí ó bá pè wọlé sí orí ètò yìí fún ìbéèrè àbí àfikún ọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ pé bá a ṣe debate nọ́mbà yẹn ni +234 91 38 59 55 52 lẹ́ẹ̀kan sí +234 91 38 59 55 52 ẹ pè wọlé inshallah á jẹ́ pè yín. bákan náà ètò tá à ń ṣe yìí ẹ kú sars wa ọlọ́run dákun kó mọ̀ balẹ̀ Adégúnwà jẹ́ wọn sì ń lé báyìí wọ́n wà ní hajj kó lọ́n bá a sọ ogun wọn lọ kó bá a sọ wọn bọ̀ hajj tí wọ́n ń polówó fún wa lẹ́ẹ̀kan náà ni ẹ dákun gbọ́n tẹ́ bá fẹ́ mọ lọ ẹ mọ bá a dòwò pọ̀ ní táwa ń ṣe yìí ìmọ̀ la fi ń ṣe kì í ṣe folofolo wàláì kì í ṣe folofolo ìmọ̀ la fi ń darí ẹ̀sìn Islam wàláì ilẹ̀ azim kọ́lọ́n dákun mọ́ sílẹ̀ so àìsílé wọn ẹ pé kò dá prógráàmù dúró yẹn náà ń pè létò bí ò bá wá sí ẹ̀yìn kò sí Adégúnwà o bí ò sí ẹ̀yìn kò sí Adégúnwà o ẹ̀yìn lẹ́ ń wà náà l'Adégúnwà fi ń wà o ẹ̀yìn lẹ́ ń wà l'Agbẹ́sìngà fi ń wà o ẹ̀yìn lẹ́ ń wà ní Mubarak náà fi ń dún o bí ò bá sẹ́yìn kò sáwa ni o Ọlọ́run fi wá pọ́nra wa lé ni mímọ̀ táwa mọ̀ là ń ná yìí yìí tẹ́yìn náà ní tọ́lọ́run jogún fún yín tẹ́yìn mọ̀ fi gbẹ̀sìn lárugẹ ẹ dákun ẹ bá náwó àkáǹtì wa náà lẹ rí ní
ojú amóhùnmáwòrán yìí tí gbogbo àwọn 1219653887 Access Bank Risalatul Haq Welfare Fund nítorí 1 naira 2 naira tí wọ́n bá a dá sí i àníkíní yóò ní dúró lábẹ́ pé kò ní dúró títí ẹ̀rí pé tinú indoor lecture indoor kò dúró sars wà lé kò sí lé program ń lọ ọlọ́run ló fi yín pọ́n wa lé ọlọ́run ló fi àwa náà pọ́n yín lé ó sì yẹ kó rí náà nù ni bí tinú lé ò ṣe dúró náà ni tìta náà ò dúró ẹ̀rí pé àwọn boys wà tẹ́ pé oríṣiríṣi ọlọ́run dákun kó gbàgbọ́ ní bàdà lọ́dún yìí sars wà ní arch brother wa ọmọ ìyá wa Sheikh stars wa progress àwọn náà wà ní arch bàbá tó ń ṣe ilé wọn ọ̀nà ọlọ́mọdé ó bàjẹ́ láéláé ọlọ́mọdé ó bàjẹ́ láéláé ọ̀pọ̀ orú ẹ̀kọ́ lọ́jọ́ tó máa pọ̀ sí wà á ti tán síbẹ̀ o jẹ́mọ́ pọ̀ lẹ́yìn stars gan bá ń tirẹ́rẹ́ ọlọ́run o abẹ́ ni ọlọ́run àwọn aládégá náà wà bẹ́ẹ̀ àtàwọn ẹlòmíràn bẹ́ẹ̀ tá a lè dárúkọ àti tá a lè dárúkọ lọ́kùnrin àti lóbìnrin wọ ọlọ́run abẹ́ ni gbogbo àwọn tó ń ṣàánú tó mọ̀ ṣàánú tí ó mọ̀ ṣàánú dáwà lára wa ọlọ́run dákun bá ṣàánú wọn àwọn tó mọ̀ bùkún kọ́ mọ̀ bùkún wa ọlọ́run bá bùkún wọn gbogbo ẹni tó lóun fẹ́ ṣe ọlọ́run dákun mọ̀ bá tún ṣínà fún wọn ní ọlọ́run má jẹ́ kó tán lápò wọn kó tán bí tán tí mu kó mọ̀ pọ̀ sí gbogbo tọ́lọ́kọ́bọ̀ tán bá ná àtọ̀tún àtòsì àtiwájú àtẹ̀yìn àtòní ájì ni àtòní ẹrẹ́pọ̀ ni àtòrí pílátífọ́ọ̀mù ni gbogbo yín ọlọ́ba àbùkún yín o lẹ́yìn ò ní bàjẹ́ ọ̀dẹ̀ yóò ní dàrú ọlá àti tóbi ọlọ́run ẹ̀rí pé tẹ́ ń fún wa lówó tá a fi ṣe náà la fi ń ṣe ní nǹkan méjì wàláhì lórí tọ́lọ́run tànẹ́bí wa Muhammad nínú ilé àti níta ọlọ́run ọba àbùkún yín tó nọ́mbà nìyẹn fún ẹni tí ó bá pè wọlé ẹni tí ó bá pè wọlé tí ò bá sí ẹni tí ó pè wọlé á jẹ́ pé tó inshallah gbogbo ẹni tẹ́ bá rí tí bá ń sọ̀rọ̀ yìí tí ò dá nípa ètò yìí ẹ bá sọ fún wọn pé kán dákun ọlọ́run ní balẹ̀ wọn jẹ́ o ọgbọ̀n àfáà wa lọ́tún lósì ìmọ̀ ni wọ́n fi ń to ẹ̀sìn ìmọ̀ tí ìwọ náà ń lò tó sì mọ̀ pé ìmọ̀ yẹn náà ni ìwọ náà ń lò ló jẹ́ ká máa ṣàlàyé ẹ̀ fúnra wa ọlọ́run kó gbà ní ìbáradà táyì wà lórí ètò báyìí tó tá àbá rẹni tí ó pè kódà àmọ́ eléyìí ṣe ìlọ ọ̀sáàzù àti wọn lọ náà ọlọ́run jẹ́ kí wọ́n lọ kí wọ́n bọ̀ láyọ̀ ló jẹ́ kí wọ́n lọ kán bọ̀ láyọ̀ gbogbo ẹ̀yin tí ẹ náwó fún wa náà ọlọ́ba àdótì yìí yóò mọ̀ pọ̀ sí yóò mọ̀ dùn sí kó dùn púpọ̀ ọlọ́run dákun kó fi kárí ẹnì kọ̀ọ̀kan wa látóbi ọlọ́run al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. ok kọ́ọ̀lù kan ti wọlé maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina tẹ̀lé Mohammed wá lẹ ṣe ń gbé báwo hello Assalamu alaikum sir. Abu Kabir Ansar láti South Africa sir. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé wọn adúpẹ́ alhamdulilayi jazakallah khairan sir. Adúpẹ́ sá fún àti ìdánilọ́yà tẹ fún wa lédè lórí ètò lónìí. Ìjọ nǹkan kan ló wà fún ju ṣe bí bóyá mo lè béèrè question outside the context of my sir. ok kò relate mọ́ tọ́pìkì yìí. Èmi àti ẹnìkan à ń sọ̀rọ̀ ìgbà South Africa náà báyìí. ok ó jẹ́ alálùwà mi báyìí ẹran tí ó ń ṣe alálùwà mi báyìí náà. So mo gbọ́ lẹ́nu alájì tí wọ́n máa ń ṣe lẹ́tọ̀ ìyẹn sà ìyẹn àjíṣe. ok tí èèyàn bá máa jẹ tí yóò mọ̀ bóyá láti àgbà lálùbọ̀ yẹn àwọn kan wà tí wọ́n ní àwọn kan tí wọ́n pé sáàbù wọ́n pẹ́ pé èèyàn lè àpàṣẹ èèyàn lè jẹ́ àwọn kan tí wọ́n rí ìbàjẹ́ tí wọ́n pè èèyàn ò lè jẹ́ náà
pé ẹran tó yọ̀bá ti mọ bí wọ́n ṣe pa èèyàn ò lè jẹ́ torí tọ́lọ́run ẹ̀jọ̀ bí ìmọ̀ bí ẹ̀lẹ́ bá kan lọ tọ̀nà lọ díẹ̀ sí sà torí tọ́lọ́run ẹ̀jọ̀ sà wọ́n ní àbẹ̀rẹ̀. kí ni ẹ crack bí báyìí ẹ tún béèrè yẹn béèrè ẹjọ́. ok sà nǹkan tí mo sọ ni pé there was one lecture tí wọ́n ṣe sà wọ́n ní kọ́ béèrè lórí platform wọn pé ṣé ẹran tí èèyàn ò bá mọ bí wọ́n ṣe pa halal kọ́ pé ṣé èèyàn lè jẹ. wọ́n sọ ní lórí platform jọ wípé èèyàn lè jẹ tí èèyàn lè bismillah allah akbar sí. pé àwọn ẹjọ́ mo fẹ́ béèrè pé ìhà wo lẹ̀yin kọ sí torí tọ́lọ́run ẹjọ́ because èmi máa ń jẹ astaghfirullah. tí kùránì gbé wá tádì sì gbé wá náà ni bẹ́ẹ̀ ṣe sọ yẹn tá a bá mọ bí wọ́n ṣe pa but ọ̀rọ̀ yẹn ó pín sọ́nà méjì tó bá clear pé àwọn ẹni yìí ẹlẹ́bọ náà àwọn ẹni yìí Ṣàngó náà àwọn ẹni yìí ó dẹ̀ clear sọ pé kódà nígbà tán fẹ́ pa nǹkan wọn kò sí tàbí ṣùgbọ́n ìtàn máa ń wíìrè wọn ì dárúkọ Ọlọ́run nǹkan mìíràn máa ń dá sí bí ó ṣà wọn ni ìyẹn ti clear sí wa ó dẹ̀ ti hàn sí wa ká mọ̀ ìjẹ̀rù oúnjẹ báyìí but ẹ pé àwọn kan wà jẹ́ pé tó àwọn kan máa ń pa ní neutral ground ni wọn ì dárúkọ nǹkan kan sí ọ̀nà neutral ground lẹ́nu mímú pa irú yẹn sì á ṣe bísímìláì sí so yìí tá a bá tún wá mọ bí wọ́n ṣe pa but tó hàn abárí pé àwọn bí mo yóò sáà kì í ṣẹlẹ̀ bọ̀ but ọ̀nà neutral ground ni wọ́n á rí i pé ìyẹn la gbọ́lá fún pé ọ̀nà neutral ground wọn ò fi pa wọn sáà kì í ṣẹlẹ̀ bọ̀ ìyẹn là á ṣe bísímìláì sí but yìí tá a bá ti clear pé wọn léyìí ẹbọ wo invoke ẹbọ wọn sí ká mọ jẹrù yẹn ti bọ́ síbi tó ti clear fún wa but tí ò bá clear ó náà pé tó ó ti yọ tẹ́lẹ̀ bọ kúrò bẹ́ẹ̀ but wọ́n kàn pa ní neutral ground but wọ́n dárúkọ Ọlọ́run bí àwọn dárúkọ Ọlọ́run àbọ̀ dárúkọ sí ká sọ pé bí àwọn dárúkọ Ọlọ́run sí wọ́n kàn pa ní neutral ground ó ti yé ká ṣe bísímìláì sí ká jẹ. Jazakallah khairan sa ẹjọ ó kọ ẹyọ kan sa mo fẹ́ fọwọ́ fèlè sa ẹ ṣe wọlé ìkílẹ̀ sí mi sa. ẹjọ aláàjì ẹjọ ṣe mọ̀ pé mo gbọ́ lẹ́tọ̀ kan náà ńgbà kan náà tí àfáà kan ní oríṣi ẹ̀dá mẹ́ta ni Ọlọ́run dá wọ́n ní àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé ìmánu wọn kò lọ òkè kò lọ ilẹ̀ ojú kan ló wà ìyẹn ni pé àwọn màláíkà làwọn yẹn wọ́n ní àwọn kan wà ìmánu wọn ó máa ń lọ sókè ní òkè wá sílẹ̀ ìyẹn àwọn ànábì Ọlọ́run gbogbo àtọ́lọ́run bá ti ń bá wọn gbogbo àti màláíkà bá ti ń bá wọn sọ̀rọ̀ pé ìmánu wọn máa ń lọ sókè sí ni. wọ́n wá ní àwọn ẹ̀dá kẹta òun làwa ẹ̀dá èèyàn tí ìmánu wa máa ń lọ wọ́n ní ìmọ̀ bí àbò lè gbàdá wọ́n ní mọ́ńkúlù yankulu àbí nǹkan wọ́n ní ìmánu wa máa ń lọ sókè máa ń lọ sílẹ̀. ìbéèrè tí wọ́n fẹ́ béèrè rẹ̀ sà pé ẹjọ́ táìmù tí ìmánu bá ń lọ sókè yẹn ó máa ń dùn mọ́yàn ṣùgbọ́n táìmù tí ìmánu bá ń wá sílẹ̀ tó after full life tí ìrẹ̀wẹ̀sì ọkàn ń ṣèyàn láti kírun àbí láti ṣe ìjọsìn fọ́lọ́run kí làwọn nǹkan tó yẹ kí èèyàn máa ṣe ní táìmù ìgbà yẹn sà because ẹ sà ṣe rí spiritual health everybody ó wà ó ń down sí these days torí tí Ọlọ́run ẹjọ́ mi mọ̀ bóyá ẹ fẹ́ bóyá nǹkan tẹ́ lè bá treat next time ní ọkọ̀ tẹ́ lè bá sọ́mi by sà ẹjọ́ pé táìmù tí man tó bá ń lọlẹ̀ yẹn tẹ́ẹ̀mí èèyàn máa ń pòrìrì tí ọkọ̀ ìrẹ̀wẹ̀sì ọkọ̀ kọ́ iṣẹ́ ẹ̀kọ́ kí n ṣe pé èèyàn fẹ́ fi Islam sílẹ̀ o bọ̀ tó yẹ pé ṣe mọ̀ èèyàn ṣe prayer nígbà bíi ádàbí pásítà fẹ́ bí wàtí Ọlọ́run ní oyè ní sùúrù náà. táìmù yẹn kí ni nǹkan téèyàn lè ṣe téèyàn fi lè dúró ṣiṣẹ́ mọ̀ pé táìmù yẹn ìrun kíkí náà tún á rọrùn díẹ̀ ká má sọ nǹkan míì torí tó lọ́wọ́ ẹjọ́ kí ni nǹkan téèyàn lè ṣe ní táìmù yẹn sá. ẹ ṣeun àkọ́kọ́ náà ṣe rí definition táwọn èèyàn ń sọ nípa pé ìmánì báyìí ni àwọn èèyàn ló define yẹn bẹ́ẹ̀ o kò sí ẹ̀rí kan tó sọ pé bíyà Ọlọ́run sọ pé báyìí àbánábì sọ pé báyìí definition àwọn èèyàn ni àwọn èèyàn àgbóyé tán gbé kalẹ̀ ni èèyàn lèyàn mọ̀ jẹ́ dọ́là kìámọ̀ kódà àwọn ànábì Ọlọ́run níbi àwọn áńgù míì wà Ọlọ́run sọ pé tó ń doubt mi ni tó nípa ìmánì bó ṣe ń ṣe téèyàn náà àmọ́ nǹkan kan lànàbì wa Muhammad jẹ́ kó yé wa ó ní innal quluba tasdaw àmọ́ yẹ̀sí dáwọlẹ̀ hadid àwọn sábà bẹ̀rẹ̀ lọ́wọ́ pé fàmọ́ ìjàlá wà ya Rasulullah pé àwọn kan tó ń rí àdébí sọ pé ọkàn máa ń dìpẹ̀tà gẹ́gẹ́ bí irin náà ṣe máa ń dìpẹ̀tà ni àwọn sábà bẹ̀rẹ̀ lọ́wọ́ pé tó fàmọ́ ìjàlá wà ya Rasulullah
kí ni ó ṣe payá ẹ̀mí yẹn tẹ́pọ̀n tó wá rí pé èèyàn ti ń wíkì nínú gbàgbọ́ nínú ọkàn kí ni ó jẹ́ kí ni ẹ̀ tún padà ànábì wa ní tilawatul Qur'an wa ziyaratul qubur nínú àwọn ọ̀rọ̀ mi pé kéèyàn mọ súnmọ́ bí tí wọ́n bá ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run kéèyàn mọ fi ọ̀rọ̀ Ọlọ́run lẹ̀ nígbà kọ̀ọ̀kan àti kéèyàn dẹ̀ tó mọ lọ bẹ ìtẹ́ wò jẹ́rí gbogbo bíi jẹ́rí tí àwọn Yorùbá náà sì sọ pé ẹ̀mí lè ṣù ojúmọ́ bá ti mọ́ ká máa rántí pẹ̀mí lè ṣù lára wà lẹ́mí sí wa tọ́jú ẹ̀mí rẹ̀ kó máa pa ẹ̀rẹ̀ a mọ̀ fi àyè kíní yẹn lẹ̀ tá a bá ti fa àyè kíní yẹn mọ̀ jẹ́rí ok àwọn kan kọ́ mọ́ṣáláṣí ń sìn àwọn agbé pósí sí mọ́ṣáláṣí pósí yẹn máa fi wẹ òkú kò sígbà tó bá lọ mọ́ṣáláṣí yẹn tó bá fojú gan ní kíní yẹn tí ò ní mọ dẹ́ ẹ padà lẹ́kọ̀ọ̀kan gbogbo àwọn avenue tí ó máa ń dá ẹ̀mí padà àwa la láti create ẹ̀ fúnra wa gẹ́gẹ́ bá ànábì ṣe sọ tá a bá ti create kíní yẹn ẹ̀mí ò mọ̀ padà ẹ̀mí ò lè mọ̀ ṣe kó mọ̀ ṣe bí ẹ̀mí ò fẹ́ kó rẹ̀wẹ̀sì nígbà míì but tá a bá ti create gbogbo kíní yẹn yóò wá dá kíní yẹn padà ká mọ̀ fi àwùjọ Islam lẹ̀ ká mọ̀ fi lecture Islam lẹ̀ tó ti ń pé kí Ọlọ́run wí kí ànábì sọ kí yẹn wọ́n fi lẹ́ngbà kọ̀ọ̀kan àti àwọn ìrírí tí ń dá ẹ̀mí padà sọ́dọ̀ Ọlọ́run à ń lọ tẹ́ à ń lọ hospital à ń lọ sẹ́wọ̀n gbogbo nǹkan báyẹn ó yẹ kó wá nú àjẹ́ndé yẹn kó mọ̀ jẹ́ pé nǹkan tó da mi ìfẹ́ rélé tí wọ́n ń dẹ̀mí padà lánìdì yẹn lànàbí dẹ̀ sọ náà ọ̀rọ̀ yẹn tábà ti lè ṣe kíní ẹ̀mí owó padà. ẹ ṣeun sá mo gbọ́ yín sá ó yé mi sá jazakallahu khairan sá ẹ ṣeun mo appreciate sá ẹ ṣeun mo dúpẹ́ sá. Assalamu alaikum sá. Wa alaikum salam. So bí ó ṣe jẹ́ nù ni ẹni tó bá mọ̀ pé òun tún fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú 2 sí 3 péré náà ló kù this is after 11 àfẹ́ kó ju 2 hours lọ gbogbo tàbí ṣe mí báyìí a bẹ̀rẹ̀ ní 15 after 9 then tó bá di 15 after 11 àṣẹ rọ́bà náà ó kù ìṣẹ́jú 3 fẹ́ tí ó bá tún pè wọlé kó pè wọlé lórí ìta wí yìí mo ní ìwọ tó bá rí pé gbogbo tí mo bá wí àti tí mo fi pé liberation for àbúrò yìí mọ́ tí ò bá rí bẹ́ẹ̀ èmi ló nírọ́ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ mọ́ tiẹ̀ pè mí ló nírọ́ ní ká pàdé fún ìbánisọ̀rọ̀ ni káwọn èèyàn lè jàǹfààní intanẹ́ẹ̀tì inú ìsìlámù sí nìyẹn o kíkàn ṣe pé kákan bọ́ síbi kan ìwọ wí tí ò ní lórí tí ò ní nídìí a nídìí gbogbo yẹn a nídìí ebú a nídìí ànímọ̀ la fẹ́ fi tó ọ̀rọ̀ ara wa àgbọ́yé la fẹ́ fi tó ọ̀rọ̀ ara wa àìlágbọ́yé ní bíjà àìní àgbọ́yé nǹkan ọ̀tọ̀ ni ìmọ̀ ọ̀tọ̀ làgbọ́yé àdìsí pé nánú mọ̀ tún òmíyà tún lánà kẹráwù wàlà nákìtúbù wàlà náṣà àṣàrò hákázá ẹlòmíì ò gbọ́yé òun rò pé bóyá ànábì kọ̀ǹdẹ́mù ìṣe findings nípa kíka ọjọ́ kíka oṣù true kiri ni kò gbọ́yé so misunderstanding ó ń ṣẹlẹ̀ ládùúgbò yìí ọlọ́mọṣẹ́lẹ̀ láṣìmọ̀ fún wa so a máa dúró báyìí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun alal mursalin alhamdulillahi rabbil alamin wa ila liqa ó tún dìgbà míì assalamu alaikum warahmatullahi wabarakatuh.